أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أستغفر الله سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته ومنتهى العلم ومبلغ الرضا. اللهم صل وسلم على سيدنا محمد الشفيع المشفع خير خلق الله وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم أهل الله. lẹ́yìn tí a kí Ọlọ́run, lẹ́yìn tí a dúpẹ́ fún Ọlọ́run ọba tó lẹ̀mí wa lọ́dọ̀, ọba tí ń ṣe àlàáfíà fún wa, ọba tí ó padà lẹ́yìn wa, ọba tí ń bò wá láṣìírí nípa jíjẹ, nípa mímu, nípa níná, nípa lílò. Abẹ́ Ọlọ́run ọba náà kó má dáwọ́ àánú rẹ̀ dúró lérí wa. Abẹ́ kó bá kẹ́ ànábì, kó bá gẹ̀. Abẹ́ kó bá kẹ́ dúdú àwọn ànábì Ọlọ́run àtàwọn ẹni rere lápapọ̀. Kó sì bá wa kẹ́ àwọn àfáà tó kọ́ wa ní kéwú àti àwọn òbí tó bí wa. Ọlọ́run bá ṣàánú gbogbo wọn. Kí àánú Ọlọ́run, oore rẹ̀ tí ò ní tán láéláé, kó dórí gbogbo ẹ̀yin ọkùnrin, ẹ̀yin obìnrin, gbogbo àwọn ọmọdé, gbogbo ẹ̀yin alàgbà tí à ń bára wa pàdé lórí ìkànnì yìí, àti gbogbo olùnífẹ́ ànábì sallallahu alaihi wasallam tá ń fọkàn bára wa lọ lórí ètò wa yìí. Kánú Ọlọ́run ọba dúdú wa gbé, ìmọ́lẹ̀ Ọlọ́run ọba kó máa jẹ́ tiwa, àforíjì Ọlọ́run ọba kó máa bá wa, ọlá títóbi Ọlọ́run, ọlá àánú Ọlọ́run, ọlá ìníkú Ọlọ́run, ọlá ìtọ́lọ́run ṣe fún ànábì sallallahu alaihi wasallam, ọlá àfẹ́tọ́lọ́run ní sáà ànábì sallallahu alaihi wasallam. Ìtẹ̀síwájú rẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tá ń kà fúnra wa nípa àtànbísí ayé ànábì sallallahu alaihi wasallam. Àfáà tí ó ní tírà ní al-Hafidh al Iraqi, ibi tí ó bá dé ní wa idh bagat minhu Qurayshun an yuri ayan arahum inshiqaqal qamari fasara firqataini firqatun alat وفرقة للطود منه نزلت وذاك مرتين بالإجماع والنص والتواتر السماع زاد الذين آمنوا إيمانا ولأبي جهل به طغيانا وقال ذا سحر فجاء السفر كل به مصدق مقر. وإذ بغت منه قريش أن يري آيا أراهم انشقاق القمر صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم. ó ní ó di ọ̀gángán kan, ó di òrírí kan. Àwọn ìran Quraysh tí ń jẹ́ mọ̀lẹ́bí ànábì sallallahu alaihi wasallam tán sì jẹ́ ìran tó gbajúmọ̀ tó lọ́lá jù ní Mẹ́kà. Wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ pé nígbà tó pera rẹ̀ lánàbì, ó pera rẹ̀ lójíṣẹ́ Ọlọ́run, ó ṣàyẹ kó lè lámì. ń tá a gbọ́ nínú ìtàn ní pé gbogbo àwọn òjíṣẹ́ yòókù náà wọ́n á máa lámì, wọ́n á máa lápẹẹrẹ tí wọ́n fi máa jẹ́, tí wọ́n jẹ́ ẹ̀rí jẹ́mi ìṣó fún wọn níwájú àwọn tí ó bá pè wọ́n nírọ́. Ànábì Ìsá alayhi salatu wassalam ó jíkú. Ànábì Ìsá alayhi salatu wassalam bákan náà, Allah ní wa yastakhluqu mina tini ka hayhati tayr. A máa mọ kinní kan, aṣùjọ yóò dàbí ẹyẹ, yóò sì fẹ́mi sí fayakunu tayran bi idhni aw bi idhnillah. Yóò sì dẹyẹ tó bá ti fẹ́mi sí lára, kinní ọ̀hún ó bẹ̀rẹ̀ sí ní máa yíra padà tó bá ti fẹ́mi sí lára pẹ̀lú àṣẹ Olúwa. Ìyẹn ni pé ń yí ẹ̀dá bí ìgbà kọ́ dẹ̀dá fún rẹ̀, ìyẹn Ànábì Ìsá.
ń jìkú lábẹ́ àṣẹ Ọlọ́run ọba ń fáwọn èèyàn nírò wa unabbi'ukum bima ta'kuluna wa ma tadakhiruna fi buyutikum ń tọ́ jẹ láàárọ̀ yìí ní lágbájá ọmọ lágbájá nígbà tí ó sì sojú ẹ̀ yóò sì sọ kò sí ní tàsí kò ní yàtọ̀ sí reality ń tí wọ́n nílé ní eye tó tọ́jú ní aṣọ tó tọ́jú sílé ní ìyẹn jẹ́ ń tàbùn ànábì Ìsá Jésù láti lè jẹ́ ìpèníjà gbogbo ìgbà tí àwọn tó fẹ́ pèsè sí Ọlọ́run ọba bá ń pè níjà ìpè irọ́ ló ń pa yóò máa fi hàn wọ́n gẹ́gẹ́ bí àmì Ọlọ́run ọba kan lè gbọ́ kan lè gbà Ọlọ́run ṣerú ẹ̀ fún ànábì Mùsá alayhi salatu wassalam fi ju ọ̀pá rẹ̀ lẹ̀ ó ní tí n bá dọ́dọ̀ Fáráò náà ṣé kò ní pè mí nírọ́ ṣé kò ní sọ pé rọ́ mọ̀ ń pa òun mọ̀ lọ́tọ̀ mi dáadáa ó rí mi tán pátápátá kí n sì dé lógìgì kí ni mo dojú sí Ọlọ́run ní àmì rèé tó máa fi hàn òun ni wípé tó bá ti ju ọ̀pá rẹ̀ lẹ̀ ó rí pé yóò máa dejò yóò sì dejò tòótọ́ ànábì Mùsá alayhi salatu wassalam ó fọ̀pá lulẹ̀ níwájú Fáráò náà ọ̀pá dejò bẹ́ẹ̀ ni níjọ́ tí ń kó àwọn Ísírẹ́lì tí ń kó wọn sá fún Fáráò náà tán fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ wọ́n sá débi tí odò wà ẹ̀yìn ò ṣe padà sí Fáráò náà ń lé wọn bọ̀ iwájú náà ò ṣe lọ mọ́ odò ń bẹ níwájú Ọlọ́run ní ó yá na ọ̀pá náà sódò fi ọ̀pá náà na odò là ọ̀nà wà níbẹ̀ tẹ́ kọjá odò sì là ọ̀nà wà ńbẹ̀ ó tún dijọ́ kan Olúwa tó sọ fún ànábì Mùsá alayhi salatu wassalam níjọ́ tọ́mọ Ísírẹ́lì ló ń gbẹ́ àwọn kí ó yá fi ọ̀pá rẹ̀ na ògiri fi na àpáta ó fi ọ̀pá gbá àpáta àwọn omi bẹ̀rẹ̀ sí ní máa jáde láti inú àpáta tí ò jáde ńbẹ̀ tẹ́lẹ̀ àti bẹ́ẹ̀ lọ nínú mèremère tọ́lọ̀ ń ṣe fún àwọn ànábì Ọlọ́run ó ṣe fún ànábì Yusuf ó ṣe fún ànábì Yakub ó ṣe fún ànábì Ibrahim ó ṣe fún ànábì Ishaq àwọn ànábì Ọlọ́run asábà máa ní àwọn ìṣẹ̀lẹ̀ ìjọjúbẹ̀ tí máa jẹ́ mọ̀jizat la máa ń pè mọ̀jizat ìṣẹ̀lẹ̀ ìyanu ó wá ṣe fún ànábì Muhammad náà sallallahu alaihi wasallam tí ẹ náà gbẹ̀yìn èyí tó tóbi jùlọ nínú ìṣẹ̀lẹ̀ ìyanu tọ́lọ́ ṣe fún ànábì Muhammad náà al-Qur'an òun náà al-Qur'an èyí tó tóbi jùlọ torí wa kullu ayin atarusulul kiramu biha fa innama tasolati min nurihi bihimi fa innama tasolati min nurihi bihimi ìmọ́lẹ̀ ànábì sallallahu alaihi wasallam òun ló kárí gbogbo ànábì Ọlọ́run ọba yòókù náà gbogbo àríṣèmọ̀ gbogbo ìṣẹ̀lẹ̀ ìjọjú táwọn ànábì yòókù bá ṣe wọ́n ń gbà látara ànábì Muhammad sallallahu alaihi wasallam nítorí gbogbo wọn gbàdé hùn ní pé tọ́lọ̀ ń sọ fún wọn pé wa idha akhadha Allahu mithaqa an-nabiyyin gbogbo ẹ̀yin ànábì ká tó máa gbé wọn wá sílé ayé agbàdé hùn pẹ̀lú wọn pé lama ataytukum min kitabin wa hikma tírà tá fẹ́ fún yín ọgbọ́n tá fẹ́ fún yín àtọ̀rọ̀ tá fẹ́ máa fi ránṣẹ́ sí yín thumma ja'akum rasulun musaddiqun lima ma'akum tí ń bá gbé dìde lásìkò rẹ̀ òjíṣẹ́ kan tí ó máa wá pè ẹ́ lóòótọ́ Muhammadu nù o Ọlọ́run sọ bẹ́ẹ̀ fún Musa ó sọ bẹ́ẹ̀ fún Isa pé tó bá ṣẹlẹ̀ pásìkò rẹ̀ mo gbé Muhammadu dìde la tu'minunna bihi ó ní ní ṣe bá nẹ́bí lèmi náà láyé tèmi kóun náà máa jẹ́ tiẹ̀ láyé tiẹ̀ la tu'minunna bihi ó gbàgbọ́ wala tansurunnahu ẹ̀yìn rẹ̀ lọ́wọ́ àtọ́mọ̀ rẹ̀ ṣe qala aqrartum gbogbo àwọn nẹ́bí Ọlọ́run ni wọ́n láyé Ọlọ́run bá gbàdéhùn bẹ́ẹ̀ kì í ṣe é fọwọ́ sí bẹ́ẹ̀ wa akhadhtum ala dhalikum isri sọ́tẹ̀ ẹ̀yìn lọ́rùn bẹ́ẹ̀ qalu aqrarna gbogbo wọn ló tẹ́ àwọn lọ́rùn qala fashhadu wa ana ma'akum minash shahidi ajá sí pé anabi Muhammad sallallahu alaihi wasallam lọ́lọ́run fi ṣọ̀gá gbogbo wọn àtolórí wọn Ọlọ́run wá fún anabi Muhammad ní ìjọjú tó ju gbogbo ìjọjú lọ ìfọ́nmú tó ju gbogbo ìfọ́nmú lọ ọ̀nà al-Qur'an èyí tí ìmọ́lẹ̀ rẹ̀ ò ní tán lálẹ́ iṣẹ́ rí gbogbo ìta sọ́npa anabi Musa lẹ́ẹ̀kan tó sojú tí kò sojú yín kò sojú èmi náà Kùránì ló pa nítàn fún wa ẹ rí pé nígbà tá a mẹ́nu bà ta anabi Ishaq anabi Yakubu èyí tọ́lọ̀ ń ṣe fún anabi Yusuf alayhi salatu wassalam tó faṣọ ránṣẹ́ sí bàbá rẹ̀ ń kí ẹ faṣọ bọ́ lójú ojú rẹ̀ ọ̀là tójú là ẹ pé ṣẹlẹ̀ ìyanu ni àwọn kinní wọ̀nyí Kùránì ló jẹ́ àmọ́ àwọn anabi Ọlọ́run wá pọ̀ bẹ́ẹ̀ táwọn náà níṣẹ̀lẹ̀ ìyanu tí Kùránì ó sọ fún wa ìṣẹ̀lẹ̀ ìyanu wọn ti parẹ́ mọ́gbà lára àwọn tó ṣojú nìkan ni wọ́n rí níṣẹ̀lẹ̀ ìyanu àwọn tí ò ṣojú wọ́n lè gbọ́ sí
tán bá gbọ́ sí wọ́n lè máa dáùtù ẹ̀ pé ṣé tòótọ́ ni àbírọ́ tí è ṣe superstition àbí kán tiẹ̀ mọ́ wulẹ̀ gbó tàn rárá kán tiẹ̀ mọ́ bá àrọ́bá àwọn tó bá ṣojú nìkan wọn láǹfààní ẹ̀ àmọ́ àwa mùsùlùmí olúwa fún ànábì Muhammad sallallahu alayhi wa sallam ní mújíza ìṣẹ̀lẹ̀ dánilágara ẹmúrú ẹ̀ wá tẹ́nìkan ò sì ní rírú ẹ̀ mú wá tẹ́nìkan ò ní lè sọrú ẹ̀ ó fún Al-Qur'an ọwá ní Al-Qur'an nìyàn tẹ̀ wá lọ́wọ́ èyí tó jẹ́ sí pé mújíza nábì mújíza tó ṣe fojú rí ni fún gbogbo àwọn tá a dé lẹ́yìn ẹ̀ tànábì Ìsá tí ń jìkú kò ṣe é fojú rí sí ń bẹ̀ ńjọ́ tí ń jì ọ̀dà kìíní kan bí ẹyẹ ọ̀fẹ́ mi sí i lára sí ń bẹ̀ ńjọ́ tó ṣe é àwọn tó jàǹfààní ẹ̀ àwọn tó ṣojú ni àmọ́ àwọn àjọ nàbì sallallahu alayhi wa sallam ọlọ́run fún wa ní mòjíza tó ju gbogbo mòjíza tù lọ èyí tí ò ní tán láíláí tí ò ní kásẹ̀ ńlẹ̀ láíláí tí ó fi dìgbẹ̀yìn ayé ìyẹn Al-Qur'an ọlọ́run tó wá fún ànábì náà mòjíza tù mí náà ìṣẹ̀lẹ̀ ìyanu míì tí ó yàtọ̀ sí Al-Qur'an làfáà fi wá mú sítórì inshiqaqul qamari ta kí ó dé yìí wá pé ó dijọ́ kan àwọn Kùrẹ́ṣì ní àṣà ń fẹ́ ṣẹlẹ̀ ìyanu Kùránì yóò tó yín ni wọ́n la tún fẹ́ nǹkan míì Kùránì ta ni ẹ múrú ẹ̀ wá tẹ́ ríru ẹ̀ sọ tẹ́ ríru ẹ̀ sọ yòówù náà ti tó níyanu ó ti tó ní challenge ó ti tó ní mérekù wọ́n láwọn tó ń fẹ́ nǹkan míì tẹ́yinjú àwọn ò rí. wa idh baghat minhu Qurayshun an yuriyan arahum inshiqaqal qamari ànábì wá fi hàn wọ́n inshiqaqal qamari ibi òṣùpá ti pín sí méjì ìjọ tó ṣùpá pín sí méjì ó yẹ wòkè gbogbo wọn wòkè wọn wo òṣùpá pín sí méjì tí gbogbo wọn rí fasara firaqatayni firaqatun alat wa firaqatun litawdi minhu nazalat wa firaqatun litawdi minhu nazalat ṣọba tó dá òṣùpá yóò wà ní lára láti fọ́ òṣùpá sí méjì ṣọba tó dá oòrùn yóò wà ní lára tó bá fẹ́ ní kórùn ọ̀fọ́ ǹjẹ́ kò tiẹ̀ ní padà fọ́ méjèèjì táyé bá fẹ́ parẹ́ fasọ́ra firqatayn òṣùpá wá fọ́ sí méjì ìkan lọ lọ́tún firqatun àlá tí wọ́n ń wò kan ní ọ̀nà òkè wà firqatun litawdi minhu nazala tí wọ́n ń wò kan ó dàbí ìgbà pé ọwọ́ ìsàlẹ̀ lọ́wà ọlọ́lọ́tọ̀ọ̀tọ̀ lé méjì tí wọ́n wò wa dhaka marratayn bil ijma'i àfáà yìí wá ní méjèèjì lọ lọ́tọ̀ọ̀tọ̀ ẹnu sì kò sí láwùjọ gbogbo aláàfáà ìsìláàmù ipe bó ti ṣẹlẹ̀ nù kò sí nínú táwọn àfáà ń jiyàn sí kí àwọn kan ló ṣẹlẹ̀ àwọn kan ní ó ṣẹlẹ̀ kébil ijma' ẹnu kò sí marratayni táfà yìí èdè tó lò ó dàbí ìgbà pé ń sọ pé ó ṣẹlẹ̀ lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ àmọ́ àwọn alálàyé sọ pé a kìí ṣe méjì bóyá ń tó fẹ́ sọ ní pé ó pín sí méjì ọ̀tọ̀ọ̀tọ̀ bil ijma' ẹnu kò sí ń pé bó ti ṣẹlẹ̀ nù ẹnu tó ló kò sí yìí náà ní àròyé díẹ̀ ẹnu tó rárá àwọn kọ̀ọ̀kan wọn tó nǹkan o àwọn kọ̀ọ̀kan nínú àwọn àfáà ìsìláàmù táwọn ń sọ yìí pé àyá Al-Qur'ani tó kọ̀nfàmù ṣẹlẹ̀ yìí nínú Suratul Qamar tóró díndín chapter lọ́lúwa padà sọ̀kalẹ̀ tó pè ní chapter òṣùpá tó ní iqtarabati sa'atu ayé kù dẹ̀dẹ̀ tí ó parẹ́ iqtarabati sa'atu kínkínní lókùtà ayé ó parẹ́ wanshaqqal qamar òṣùpá náà ti fọ́ sí méjì òṣùpá náà ti fọ́ wanshaqqal qamar ìṣẹ̀lẹ̀ yẹn ni wọ́n ló ṣẹlẹ̀ tí súrà yẹn fi sọ̀kalẹ̀ ní mọ́kànjọ́ náà lọ́pọ̀lọpọ̀ àwọn àfáà ń sọ àkàrà àwọn àfáà kọ̀ọ̀kan tán ní òṣùpá tí ó padà fọ́ nígbẹ̀yìn ayé tá a bá fẹ́ payé rẹ̀ ńlọlọ́run sọ ń bẹ̀ àmọ́ tí ó jẹ́ àmọ́ ìpé tukutu láwọn àfáà àwọn tu ni pé ìtẹ̀síwájú ayé àyẹn sọ pé wà in yarau kulla ayatin yu'ridu tí àwọn kèfèrí bá rí kódà bọ́n bá rí gbogbo àmì wọn ó tún takò náà ni tí ń túmọ̀ sí pé òṣùpá tó fọ́ tó jámì fánàbí sallallahu alaihi wasallam lọ́lọ́run rí fàásì kìí ṣe èyí tí ó fọ́ nígbẹ̀yìn ayé wọ́n wá rí níjọ́ náà wọ́n tún takò àfáà ní wan nassi wat tawaturi samai ẹnu kò sí látara nọ́ọ̀sì tó wá wat tawatur àti làbárì àdìsí tó wá àsàmáì tí gbogbo wa gbọ́ tó pọ̀ lọ́tún lósì látọ̀dọ̀ àwọn sàábé tó pọ̀ tí wọ́n gbà wá lọ́tún lósì bẹ́ẹ̀ èyí tí ò ṣeé pè nírọ́ zada ladhina amanu imana ìṣẹ̀lẹ̀ yẹn nígbà tó ṣẹlẹ̀ àwọn tó ti jẹ́ mùsùlùmí
tí wọ́n ti gbà fún ànábì ìmánì wọn lékún pé ha ànábì èso pùrọ́ sáì olúwa lọ́rán níṣẹ́ wàlẹ́ àbí jahalin bihi tughyana wàlẹ́ àbí jahalin bihi tughyana. Abu Jahal ta ni nínú àwọn tó gbógun ta Nabi sallallahu alaihi wasallam tá ti ń dákọ̀ rẹ̀ mẹ́sàn mẹ́wàá látijọ́ yìí nínú àwọn ọ̀tá rẹ̀ tó tóbi jùlọ. Ó wò báyìí tí ní kíni idán ni ó dán wa lójú ni kí kálukú Ọlọ́run fomi bọ́jú wọn dán yín lójú ní jàre nǹkan kan òṣòṣùpá ojú wa ní ń wò bẹ́ẹ̀ nǹkan kan òṣòṣùpá ojú wa ní ń wò bẹ́ẹ̀. Wa qala dha sihirun onídán fàjà asafiru wa kullun bihi musaddiqun muqirru kullun bihi musaddiqun muqirrun. Já àsáfùrù àwọn èèyàn tán ṣe ìrìn àjò bọ̀ tán wọ Mẹ́kà ànábì ní ẹbí wọn wò tí n bá dán gbogbo ẹ̀yin ará Mẹ́kà lójú ṣé mo tún dán àwọn aṣèrìn àjò tán bọ̀ láti ìlú mi ṣé mo dá wọn náà lójú ẹbí wọn ń gbẹ́ndọ̀ tán bọ̀ lọ́nà sáwọn náà rí òṣùpá tọ́lá. Kullun bihi musaddiqun muqirrun gbogbo wọn náà ní ó yà wá náà lẹ́nu o a rí o ó yà wá lẹ́nu o àmọ́ ń tó ṣẹlẹ̀ o ẹ̀rù bà wá o àwọn náà kọ̀ǹfàmù ẹ̀ tòun ti bẹ́ẹ̀ ẹni tí ò ní gbà ní Mẹ́kà ò tún gbà Ọlọ́run tóbi pọ̀. Sirah yìí náà là ń bá lọ tí ẹrú Ọlọ́run ọba kan láti US wọ́n mẹ́sẹ̀jì mi ní àná àfà adúrú tẹ́ ní ànábì ṣe yìí kí ló sáwọn ará Mẹ́kà tí gbogbo wọn gbà wọn gbogbo wọn ò lè gbà torí Ọlọ́run ní pín ìmọ̀nà lẹ́yìn pé Ọlọ́run ti ṣètò mọ̀nà sára gbogbo wa ó sì ṣètò tí ò ní já mọ̀nà sára wa. Ó ní inna hadaynahu sabil ọ̀nà méjèèjì náà mo fi mọ́ mi ènìyàn imma shakiran nínú kó mọ́nà oríire wa imma kafura àbí kó mọ́nà tí ó ti ṣorí ibú. Ó fún wa láǹfààní àti mú tó bá wùn wá àmọ́ o gbogbo èyíkéyìí tí yẹn bá mú ìkínlẹ́yìn Ọlọ́run máa wà pẹ̀lú ẹ̀ bí yẹn bá mú oríire Ọlọ́run wà ní kó rọrùn fún láti ṣoríire nìjálẹ̀ bí yẹn bá mú orí ibú Ọlọ́run tún ní kó máa rọrùn fún láti rí iṣẹ́ jálẹ̀ yóò máa ya olóríire lẹ́nu tó bá bó lórí ibú pàdé pé how come tó fi rórí ibú ṣe àìjó lórí ibú tí ẹ kò ní jí ó yé bá ṣe ń sorí ibú káàbò ní gbó ṣe wá rọ̀ yín lọ́rùn ọtí tẹ̀ wá mú yẹn kílẹ̀ tí ó dùn ju ṣúgà lọ ni ọlọ́tí ò ní kò dùn tó ṣúgà ó máa dùn tó yin o àbí kò dùn ju oyin lọ yóò ní kò dùn tó dodo ẹ̀ kílẹ̀ wá fún yín replace rẹ̀ sí kò ní yẹni tí kì í mutí nítorí pa dáa lólóríire ẹni tí bá máa forí jiyàn tí bá máa yá fìyàn tó bá rẹni tí máa di ọ̀rọ̀ mọ́nú yóò kí wá ló ṣe ọ́ tí wọ́n ń di ọ̀rọ̀ mọ́nú báyìí kò ní yé sí tora dáa lólóríire. Bẹ́ẹ̀ náà làwọn olórí ibú ó bí ọ́n kí àyè ṣe tán bá ti pèrún ẹ̀dẹ̀ máa dìde bígbà pé iná jó yín kèmí efíìlì nkankan tèmi kò ní rí sí nkankan tora dáa lólórí ibú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ntọ́fà táwọn ará Mẹ́kà fi gbogbo àmì tánàbí bá fi hàn wọ́n tún máa ní irọ́ ni idán lọ pa irọ́ ni òpùrọ́ ni ọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tí ń ṣìkọ́kùl kọ́mọ̀rì nù lẹ́yìn tí ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ tó lù wá sọ Suratul Qamari kalẹ̀ ń pé iqtarabati sa'atu wa inshaqqal qamar. Àwọn kèfèrí ní Mẹ́kà àwọn àyè fúnlẹ̀ máa nábì àti gbogbo àwọn mùsùlùmí tó ti gba Islam wọn àyè fara ni wọn àyè dà wọ́n láàmú wọn àyè lù wọ́n àwọn tó bá ṣe lù nínú wọn àwọn tó ṣe lé nílé àwọn tó ṣe febi pa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àfàwà ni lamma fashal islamu wa ishtadda ala man aslama al-bala'u hajaru ila man aslama al-bala'u hajaru ila. Lamma fashal islam nígbà tí islam wá bẹ̀rẹ̀ sí ní máa tàn ká tí wọ́n spread tòun ti bíyà àti ìnira yẹn ṣe wà ń bẹ̀ tó àwọn èèyàn ń gbà á kíkílẹ̀ tún fẹ́ kẹ́ni yìí ó fi proof ẹ̀ fún wa ẹni ó má mi wá ó sọ Kùránì kalẹ̀ ń pètò ọ̀rọ̀ Ọlọ́run rèé ẹ múrú ẹ̀ wá ẹ ríru ẹ̀ mú wá ọ̀rọ̀ tí sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kì í sọ̀rọ̀ burúkú ó ní a máa sokùn ẹbí papọ̀ ó ní a máa tọ́jú òbí wa àwọn òbí tán ní a máa tọ́jú níjọ́ náà ẹlẹ́bọ lọ́pọ̀lọpọ̀ wọn bàbá tó bí Abubakar tí ìgbà Islam níjọ́ táwọn wí Kùránì sì ní ẹ máa tọ́jú àwọn òbí ṣe mọ̀ pé kálẹ́sìn kan tó fẹ́ kàn gbòde abẹ́nìkan tó fẹ́ pèrè ní tí ọ̀jẹ́ ànábì kan fẹ́ pèrè bákan kó lè rí bí gain attention kó lè ní followers kó lè lówó lọ́wọ́ kó lè gbajúmọ̀ tó bá jẹ́ yẹn ní bẹ ní intention rẹ̀ kò tún ní máa sọ fáwọn follower rẹ̀ kán máa lọ sokùn ẹbí papọ̀ kán máa lọ tọ́jú àwọn òbí wọn tán jẹ́
kèfèrí àtẹbí tó jẹ́ bí kèfèrí tí wọ́n fẹ́ rí wọn sójú Kùránì tó ń sọ̀kalẹ̀ kí ẹ má lọ sokùn ẹbí papọ̀ ẹ má fẹ́ bí yín ṣeré o èyí tí ń túmọ̀ sí pé kì í ṣe ẹ̀sìn rọ wọn lè wà lọ́ndà pressure tí gbogbo ẹbí ń fúnkùn mọ́ wọn tán ni wọ́n lára kó tó wá jẹ́ sí pé okùn ẹbí síso ẹ má ṣàbòsí ò gbọ́dọ̀ pààyàn mọ́ búyàn mọ́ ṣèké mọ́ mú nǹkan ẹni ẹlẹ́ni mọ́ tiẹ̀ náà wá ní ó tún máa sọ̀kalẹ̀ gbogbo ìgbà náà ìyẹn ń jẹ́ gbogbo tí ọmọlúàbí ń rí tán fi hàn pé ẹni yóò lè jókòó láíláí gbogbo tí tiẹ̀ ń sọ fún wa yìí gan jáde yẹ̀ o kò bá wa sọ nǹkan kan tó lè ẹ̀rí tiẹ̀ pé yóò jẹ́ olówó lọ lójú oṣù eléyìí yóò jẹ́ olókìkí lójú ọmọ oṣù eléyìí kò sí ń bẹ̀ àǹfààní ara wa ní gbogbo tán bá wa sọ yìí òun làákàyè náà tiẹ̀ gbọ́dọ̀ mọ̀ kán tó sọ fún pé kó tọ́jú òbí ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èrò wa ń pọ̀ tí ń gba Islam bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀rò ṣe ń pọ̀ sí làdánwò yẹn ń pọ̀ sí ní fìtínà ń pọ̀ sí fún gbogbo àwọn tán ti gba Islam ńlá Nabi sallam wá sọ fún wọn pé ẹ máa lọ sí Habasha lè ní jẹ́ Ethiopia ẹ rí pé ẹ bá wo máàpù Áfíríkà ẹ rí Ethiopia lọ́wọ́ ìsàlẹ̀ ẹ bá Egypt lókè Sudan lábẹ́ rẹ̀ ẹ máa rí Ethiopia náà lọ́wọ́ ìsàlẹ̀ Ethiopia odò tínrín ló làwọn láàrin pẹ̀lú ilẹ̀ Saudi ìtí túmọ̀ sí pé odò wọn máa rí kọjá nígbà náà tán fi máa já sí Ethiopia láti ilẹ̀ Saudi so àwọn sì sábà máa lọ ṣe òwò ẹrú níbẹ̀ wọn atajà ń bẹ̀ àwọn dúdú tán bá mú ń bẹ̀ náà Ethiopia náà sì sábà máa mú àwọn dúdú tán máa ń lọ fi ṣerú ní ilẹ̀ Lárúbáwá ọba Ethiopia wà ní nígbà náà ọ́ndà ìjọba kìrìsìtẹ́nì ni kìrìsìtẹ́nìtì ló dominate ibẹ̀ nígbà náà ọba tí ń bẹ ń bẹ anabi dúró ẹ sallallahu alaihi wasallam wọ́n ń pè ní ashama Najashi gbogbo ọba tó bá jẹ ní Ethiopia ló ń pè ní Najashi bí gbogbo ọba tó bá jẹ ní wọ́n ṣe ń pè ní Ifẹ̀ ṣe ń jẹ́ Ọ̀ọ̀nì gbogbo ọba tó bá jẹ ní Abẹ́òkúta wọ́n mọ̀ ní Aláké oníkíní kan of kíní kan so gbogbo àwọn orúkọ yẹn kìí ṣe orúkọ ọba tó jẹ òun gẹ́gẹ́ ó kọ àga tó jókòó sí ni ẹni bá sì jókòó lórí àga àwọn ó di Najashi ó kọ rẹ̀ gẹ́gẹ́ ní ashama àwọn yẹn jiyàn sí ó kọ rẹ̀ ń pé bó wọn ṣe spẹ́lì ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọba yẹn la Nabi sallallahu alaihi wasallam dúró pé mo gbọ́ pé wọ́n ní Ethiopia ọba tí ń ba lérí wọn bẹ́ẹ̀ kìrìsìtẹ́nì ni tòótọ́ kìí ṣe mùsùlùmí àwọn mo gbọ́ pé la yudlamu indahu ahad wọn kìí ṣàbòsí fún yàn lọ́dọ̀ ẹ̀ yóò fún yín ní ráìtì kẹ̀ṣẹ̀ sí yín yóò fún yín ní ráìtì kẹ̀ṣẹ̀ sí yín pé ṣe bẹ́ẹ̀ dí àwọn lọ́wọ́ ẹ jí wọn máa ṣe tiwọn tí wọ́n wá ń gbà náà mọ́kànù o kìí ṣe pé kí gbogbo ará Mọ́kà gba Islam forcefully ńlá Nabi sallam ń jà fún àní ẹjẹ́ àṣẹ tiwa àmú yín ti pa gbogbo ẹni tó bá fẹ́ gba Islam náà fi wọ́n lẹ̀ ẹjú wọn máa ṣe tiwọn freedom of religion iná ní Islam ń jà fún ló bí jihad kí àní ẹ fi Islam lẹ̀sẹ̀ ẹyẹ fún lọ́rùn mọ́ ẹni tí ó bá ṣòṣà mọ́ tó bá lóun ò ṣe mọ́ ẹ fi ilẹ̀ ẹ mọ́ mu ń ti pa ẹ mọ́ sọ pé ẹ̀ ní gbọ́n Al-Qur'ani yìí ń ti pa àwọn mùsùlùmí fi wá lọ sí Habasha wọ́n gbéra Ànábì sallallahu alaihi wasallam advice wọn pé ẹ lọ́dọ̀ ọba yẹn mo gbọ́ pé kì í jẹ́ wọn ráwọn èèyàn ṣe lábòsí lọ́dọ̀ ẹ̀ ashamatin fi rajabin min sanati khamsin madat lahum minan nubuwati khamsin madat lahum minan nubuwati ní gbogbo ìgbà yìí ọdún 5 ti kọjá tá Ànábì ti bẹ̀rẹ̀ sí ní máa jíṣẹ́ sallallahu alaihi wasallam ọdọọdún 5 lóṣù Rajab lànàbì ní Olúwa fi hàn mí pé kẹ́ máa lọ sí Ethiopia lọ́hùn ní Habasha ẹ bá ọba kan pàdé ń bẹ̀ wọn kì í ṣàbòsí tí fáwọn èèyàn lọ́dọ̀ rẹ̀ ẹ lọ́dọ̀ rẹ̀ ẹ sá lọ bẹ̀. khamsun minan nisa'i wa 12 minar rijali kulluhum qad hajara minar rijali kulluhum qad hajara khamsun minan nisa àwọn tó kọ́kọ́ ṣe ìrìn àjò yẹn tán kọ́kọ́ lọ àwọn obìnrin 5 ni wọ́n wa 12 minar rijali àwọn ọkùnrin tó ṣe ìrìn àjò àkọ́kọ́ tí wọ́n ṣe lọ sí Habasha Ethiopia àwọn 12 ni wọ́n tán jọkùnrin àwọn tán jọbìnrin jẹ́ 5 kulluhum qad hajara wọ́n ṣe ìrìn àjò ó kọ́ wọn rí Usmanu ma zawjatihi Ruqayya Usmanu ọmọ Affan kọlọmbà yọ́nú sí àtìyàwó rẹ̀ ọmọ Ànábì sallallahu alaihi wasallam Ruqayya ọmọ bíbí Ànábì asbaquhum lil hijratil mardiyya nínú àwọn tó kọ́kọ́ ṣe hijira kọlọ̀n yọ́nú sí wọn
bẹ́ẹ̀ ni Mus'ab wa Zubairu wa Bunu Awfin, Abdurrahman ọmọ Awf, Zubair ọmọ Awam àti Mus'ab àti Hatib fa aminu min khawfin. Àwọn tí wọ́n lọ wọ́n rí bí fi ẹ̀dọ̀ lérí òróòró láti ṣẹ̀sìn tọ́lá láàfíà nígbà tán ti fi Mẹ́kà alẹ̀. Kadha ibnu Mas'udin Abu Salamatin wa zawjuhu tusahibu. Uthman ọmọ Mad'un, Abdullahi ọmọ Mas'ud, Abdullahi Abu Salama, Abdullahi al-Makhzumi ta ni wọ́n jọ fún wọn àtànábì ní ọmú ní kékeré. Ń pé Suwayba jọ fún wọn lọ́mú ní kékeré. Abu Salama àti ìyàwó rẹ̀ Ummu Salama tó padà di ìyàwó fún ànábì sallallahu alaihi wasallam. Ẹ máa di àwọn kíní ìmọ́lẹ̀ ẹ̀dákun tó là ń padà bọ̀ wá rí fáàsì ìrìn àjò yìí. Abu Salama yìí àti Ummu Salama tó padà wá di ìyàwó fún ànábì. Abu Salama ń jọ́rẹ̀ ànábì láti kékeré. Ẹbí kan náà ni wọ́n kó mọ́ wọ́n tún jọ mu ọmú lọ́dọ̀ Suwayba ni. Kí ló ṣẹlẹ̀? Nígbà tá a bá ń padà ń tírìtì bó l'ànábì ṣe do ìyàwó púpọ̀. A padà sọ bó ló ṣe fẹ́ Ummu Salama. Tá bá ń sọ bó ló ṣe fẹ́ Ummu Salama, kí ló ṣẹlẹ̀ sí Abu Salama? Ọ̀rọ̀ padà débẹ̀ níwọ̀nba. Abu Salama, Ummu Salama, wọ́n wà nínú àwọn àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe ìrìn àjò lọ sí Ethiopia tí wọ́n sá àsálà. Wọ́n sá àsálà fẹ́mi ara wọn pé Mẹ́kà yìí ti lágbára jù. Nígbà tí wọ́n sì fẹ́ gbẹ̀mí ara wọn sá tán fẹ́ gbẹ̀sìn náà sá. Ànábì yọ̀ǹda fún wọn. Bẹ́ẹ̀ ni Abu Hudhayfatin, Abu Utba, Abu Huzaifa bàbá rẹ̀ tí ń jẹ́ Utba, wa zawjuhu bintu Suhailin Sahala àti ìyàwó rẹ̀ náà Sahala, wa ibnu Umairin Hashimun wa Amirun àti ọmọ Umair tí ń jẹ́ Hashim, bẹ́ẹ̀ ni Amir ibn Rabi'a al-Halifu Nasiru àti ìyàwó rẹ̀ Leila, bẹ́ẹ̀ ni Abu Sabrata àti ìyàwó tiẹ̀ náà Ummu Kulthum, gbogbo wọn lápapọ̀ wọn jọ lọ. Wa kharajat Quraishu fil athari. Ó ní ń sá fún ọmọ sá fún ọ. Àwọn ará Mẹ́kà, àwọn mùsùlùmí ti sá fún wọn pé ẹjá máa lọ sí Syria tóun ti bẹ́ẹ̀. Wọ́n tún fi mọ́ bẹ́ẹ̀ o. Kharajat Quraish. Àwọn kèfèrí Mẹ́kà tún jáde fil athari, wọ́n lépa wọn lọ. Nígbà dodo bí ẹ bá lọ sí àtútẹ̀lé yín débẹ̀. Lam yasilu minhum li akhadhi thari. Tí wọ́n ti gbọ́ pé wọ́n ní wọ́n àwọn kan ti jáde wọ́n lọ sí Ethiopia. Ṣé ẹ pé ẹ kọ́ rí tẹ́ lọ́rùn pé a ti lé wọn jáde? Wọ́n tún lé wọn pé ẹ mú wọn ẹ gbọ́dọ̀ jú wọn lọ o. Àmọ́ Ọlọ́run sọ wọn lam yasilu minhum li akhadhi thari. Wọ́n rí bí gbẹ̀san lára wọn. Wọ́n rí bí ṣe wọn láburú. فجاوروه في أتم حال ثم أتوا مكة في شوال فجاوروه wọ́n bá ọba Ethiopia wọ́n bá gbé fi atami halin pẹ̀lú ìṣesí tó dáa jù. Wọ́n bá gbé nígbà tó dọ̀hún ó accept wọn. Ó tẹ́wọ́ gbà wọ́n gẹ́gẹ́ bá ṣe fi hàn Nabi sallallahu alaihi wasallam pé ọba yẹn máa tẹ́wọ́ gbà wọ́n. Ẹ jẹ́ wọ́n máa lọ́bẹ̀, wọ́n sì lọ́bẹ̀ tó tọ́, ọba yẹn dẹ̀ tẹ́wọ́ gbà wọ́n. Wọ́n láwọn ará Mẹ́kà àwọn ìgbédìde tí wọ́n gbédìde ń pé ẹ lépa wọn lọ. Kódà tó bá jọmọ́ kẹ́ ẹ tẹ̀lé wọn kẹ́ ẹ gun orí odò, torí wọ́n gun odò lọ sí Ethiopia nígbà náà ni. Tó bá jọmọ́ kẹ́ ẹ gun orí odò kẹ́yìn náà sọ̀kalẹ̀ sílùú yẹn. Ẹ yọjú sọ́ba bẹ̀, ẹ sọ fọ́ba bẹ̀, wọ́n wá gbé Amr ibn As, wọ́n tún gbé àwọn méjì kan dìde tẹ̀lé wọn já wọn mẹ́ta. Amr ibn As náà padà di sàábí ànábì àmọ́ ń bẹ lẹ́lẹ́bọ ńjọ́ tá ń sọ yìí. Ó dẹ̀ mọ̀ọ́rọ̀ sọ onílàáká inú gan. Òun làwọn àgbààgbà Mẹ́kà náà àtàwọn méjì tẹ̀lé ń kó yẹ lọ. Umara ibn al-Walid náà ń bẹ nínú wọn. Ẹ lọ sọ fọ́ba Ethiopia ìyẹn Ashama. Ẹ sọ fún pé àwọn ọmọ ìlú wa kan láti Mẹ́kà ń bí wọ́n ti wá sílùú ẹ̀, àmọ́ kẹ́ tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ kọ́kọ́ fún láwọn gift yìí náà. Wọ́n dá àwọn hadaya jọ, àwọn gift tó jọjú, ẹ kọ́kọ́ fẹ́ lè tù lójú náà. Nígbà tá dẹ̀ tí máa wá rajà nílùú rẹ̀ tẹ́lẹ̀, òun náà ní fẹ́ bà relationship wa pẹ̀lú rẹ̀ jẹ́. Ẹ fún láwọn nǹkan báyìí, tẹ́ bá fún tán á ní tẹ́ bá wá rè kí àwọn ọmọ ìlú wa Mẹ́kà yẹn mélòó kan wọ́n sá mọ́ wa lọ́wọ́, wọ́n sá mọ́ wa lọ́wọ́, wọ́n fìlú lẹ̀.
in tó sì jẹ́ wọ́n fi lúlẹ̀ ni pé wọ́n pa ẹ̀sìn àwọn bàbá wọn tì, wọ́n láwọn ò ṣẹ̀sìn àwọn bàbá àwọn mọ́, wọn ò sì tún ṣẹ̀sìn tiẹ̀ náà. ẹ̀rí nígbà tán fẹ́ rojọ́ mọ́ wọn lẹ́sẹ̀ nu o. Christianity tí wọ́n ń ṣe yìí wọn ò bọ́ ṣẹ̀sìn rẹ, wọn sì tún ṣe tàwọn bàbá wọn náà, sórí pọ́n ranù ni wọ́n. gbígbà pé yẹn ṣàfẹ́ afẹ́ bá tí wọ́n jẹ́ níbi tí wọ́n ti ráàánú gbà, wọ́n ṣẹ̀sìn tiẹ̀, wọ́n ṣe tiwa náà mọ́, wọ́n sì fi lúlẹ̀, wọ́n dá dodo nǹkan rú, wọ́n dẹ́sìn tuntun lẹ̀. àwọn àgbààgbà lu wá gbé wa dìde àtàwọn mọ̀lẹ́bí wọn, àwọn ará ilé wọn pé tó ká sọ fún wọn pé kó dá wọn padà o, wọ́n ti dàlúrú o, wọ́n fìtínà wa o. nígbà tí Ashama gbọ́ àwọn ẹjọ́ tí wọ́n rò, ó ní àwọn dà ẹ lọ pè wọ́n wá, nǹkan lè dájọ́ lé wọn lérí láì ṣojú wọn, ẹ lọ pè wọ́n wá, mo fẹ́ gbọ́ tẹnu wọn. tó bá yẹ sí kébẹ̀ ti sọ yìí náà lórí, ẹ fọkàn balẹ̀, ọ̀dà wọn ní bá yín lé ẹjọ́ mọ́ ẹ lọlé pẹ̀lú wọn ni. àmọ́ tó bá yẹ sí pé kò rí bẹ́ẹ̀, ń lẹ́tọ̀ọ́ láti lé ẹnìkan jáde ní ìlú mi yìí o, wọ́n ní ráìtì láti sẹ́tù síbí. wọ́n á dé ó fẹ́ gbọ́ tẹnu wọn. wọ́n nígbà tí wọ́n ránṣẹ́ pè wọ́n ń pé ká máa bọ̀ wá dúdú, wọ́n ṣe mítìn láàrin ara wọn pé ẹ foríkorí ẹ fẹnukẹnu, kí ọ̀rọ̀ wọ̀ gbọ́dọ̀ ta sí ara wọn tá a bá débẹ̀ o, kí ni ká wí, kí ó bá bi wá báyìí kí ni ká wí, tó bá bi wá báyìí kí ni ká fi dá lóhùn. àwọn mùsùlùmí wá fẹnu ko ẹnu, wọ́n foríkorí. Ummu Salama ní padà ń pìtàn yìí fáwọn ará yìí tí ń sọ hadisi yìí, torí òun náà wà nínú àwọn tí wọ́n ṣe ìrìn àjò ọjọ́ náà. ó nígbà tí àwọn wá déwájú Najashi pé gbogbo àwọn alàgbàjọ rẹ̀ náà láwọn àgbààgbà yàá sí mímọ́, àwọn pásítọ̀ wọn tí wọ́n ń jẹ́ amẹ̀wà rẹ̀, gbogbo wọn wà ń bẹ̀ ní láàfin rẹ̀. wọ́n ń béèrè lọ wọn kẹ́gbọ́ àwọn aráàlú yín rèé, wọ́n yọjú wọn ní ẹ̀sà ń lù ẹ fìlú lẹ̀, ẹ̀sìn àwọn bàbá yín ẹ lòdì sí, ẹ pè é nírọ́, ẹ̀sìn tí wáyà yín náà ẹ bá wa ṣe, ẹ̀sìn wo lẹ́yìn ṣe, bó lọ́rọ̀ yín ṣe jẹ́ gan. ni wọ́n ní Jafar ọmọ Abi Talib, òun ló wá rojọ́, òun ló gbẹnu gbogbo mùsùlùmí sọ̀rọ̀, tí ń sọ fún wọn pé ayyuhal malik, ọba o, kunna ahla jahiliyatin, tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí aláìmọ̀kan ni wá, na'budul asnama òṣàlámọ́ sìn, ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀, wa na'kulul maytata, ààyè bìkítà ẹran tí kò bá bọ́bẹ, ẹran tí wọ́n bá dárúkọ Ọlọ́run ọba sí jíjẹ ni, wa na'til fawahisha, kò sí bàjẹ́ ta kì í dánwò, wa naqta'ul arhama, àti gẹ́kùn ẹbí pé mi ò bẹ́bí mi ṣe mọ́, mo yan ẹbí lódì, kò jẹ́ nǹkan kan lójú wa, wa nusi'ul jiwar, a kì í ṣe dáadáa sálábàgbé, wa ya'kulul qawiyyu ad-da'if, ẹni bá lágbára nínú wa òun ni yóò gbé ọ̀lẹ́jẹ ni, ẹja lẹja jẹ́ sanra àṣà wa nù ní Mẹ́kà. wọ́n rojọ́ fún ọba Ethiopia bẹ́ẹ̀, hatta ba'atha Allahu ilayna rasula, bá a ṣe ń báyé wá bọ̀ nìyẹn títí t'Olúwa fi gbé òjíṣẹ́ kan dìde sí wa. na'rifu nasabahu wa sidqa, òjíṣẹ́ t'Ọlọ́run sì gbé dìde sí wa yìí ẹni àmọ̀ náà ni, àmẹ́bí ẹbí rẹ̀ ló ti jáde, olódodo èèyàn dẹ̀ ni, kó tó dòjíṣẹ́ náà gbogbo wa ti jẹ́rìí sódodo ẹ̀. wa amanatahu, ẹni tó ṣe fọkànbalẹ̀ sí ni kó tó dòjíṣẹ́. wa afafahu, ẹni tí ó lámojú kúrò ní, kìí ṣe nìkan tí owó olówó dúkìá máa wá fẹ̀ mọ́ lójú. fada'ana ila Allah, ó dẹ̀ pè wá sọ́dọ̀ Ọlọ́run, gbogbo tí ń pè kò ju pé ká sin Ọlọ́run lọ, lẹ́nu wahida òun pé ká yé ṣẹbọ mọ́. wa nakhala ma kana ya'budu aba'una, àwọn ìjọsìn táwọn bàbá wa ń ṣe ìṣẹ̀ṣe òòṣà, ó ní ká gbé jù sílẹ̀. wa amarana bisidki wa ada'il amana, àṣẹ tí ń pawó ojú pé ká máa sòdodo, ẹni wọ́n bá trust tán bá fi jẹ gbà fi pamọ́ kan sí lọ́dọ̀ kó máa pé kó máa jàǹbá àwọn tó bá fọkàn balẹ̀ sí. wasilatir rahim, ó sì pè wá síbi pé ká máa jokun ẹbí ọjà. wa husnil jiwar, ó ní gbogbo aládùúgbò tá a bá ní ká ṣe dáadáa sí wọn. walkafi anil maharimi, ká jìnà sí gbogbo ntọ́lọ́wọ́n ọba fẹ́. wa dìmọ́, káyé dẹ́jẹ́ ara wa lẹ̀ mọ́. àwọn lárúbáwá ká Nabi sallallahu alaihi wasallam ó tó dé ní Mẹ́kà, wọ́n ja ogun kan fún 40 years, wọ́n ja ogun tán para wọn fún 40 years. ṣé máa ń tán jà sí kí ní tá máa fi de pátákó ẹṣin, ẹ pé pátákó ẹṣin wọ́n máa de irin kan mọ́ nísàlẹ̀ báyìí, ẹ kí wọ́n jẹ́ sí pé pátákó yẹn náà ni yọ́ máa fi tulẹ̀ nítorí kẹsẹ̀ rẹ̀ má bàa máa jẹ.
wọ́n máa di ayẹrin ìyẹn ló dájà lẹ̀ o láàrin ìdílé kan sí ìdílé kan wọ́n dẹ̀ jà fún 40 years àwọn kan jà sí kànga fún tó lé ní 20 years kànga lásán wọ́n jà fún tó lé 20 Lárúbáwá burú pọ̀ wọn kì í lè compromise torí wọ́n ìwọ̀sí wọn ilé ìgbà àmàrà wọ́n dẹ̀ tún gégùn fáwọn ọmọ wọn pé ìjà tẹ́ ẹ dáyé báyìí ẹ gbọ́dọ̀ já ni o ẹ̀yin náà gbọ́dọ̀ tẹ̀síwájú bẹ̀ kẹ́ ẹ máa já lọ ni o àbí ká rán ró pé lágbájá pa mí lọ́mọ kódà bó ṣe 40 bó ṣe 50 years bó ṣe 100 years wọ́n sàsọkalẹ̀ rẹ̀ pé njọ́ tẹ́ ẹ bá rẹ̀ sàn gbà ẹ gbọ́dọ̀ dẹ̀jẹ́lẹ̀ nínú ẹbí wọn onírú ayé táwọn ń bá bọ̀ nù kó tó di pé Muhammad yìí dé ń sọ fún wa pé káyé para wa mọ́ wa nahana anil fawahish ó ní ayé ṣèbàjẹ́ wa qawli zur káyé sọ̀rọ̀ burúkú wa akli malil yatim ẹni tí bàbá rẹ̀ bá kú ọmọ kékeré bàbá rẹ̀ bá kú dúkìá tán bá fi ilẹ̀ káyé jẹ́ńjẹkújẹ wa qadhfil muhsanati obìnrin tí ó ṣẹ̀ tí ó rò káyé purọ́ ṣìnà mọ́ wa amarana an na'budu Allaha wa la nushrika bihi shay'a ó ní a máa sin lọ́n ká máa ṣẹbọ ó ní a kírun ó ní a yọ zaka ó ní a gbààwẹ̀ fọ́lọ́hun kò sí yìí tó fi ní amówó sí àpò òun bẹ̀ ká máa wá dáwó kan fún òun bẹ̀ fa amanna bihi ẹ̀ṣẹ̀ tá a ṣe àwọn èèyàn tó wá fẹjọ́ wa sùn yìí tí wọ́n fìtínà wa tán gbé ìlú gbóná fún wa tán lé wa jáde wọ́n lé wa jáde a jáde fún wọn tán wọ́n tún tọpa wa wá bí ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ wọ́n jù bẹ́ẹ̀ lọ o amanna bihi àtẹ̀lé òjíṣẹ́ yẹn wattaba'nahu agbọ́sí lẹ́nu fa'ada alayna qawmuna fa'adhabuna láti jọ́ tá a ti gbọ́ tiẹ̀ tá a ti ń ṣe tiẹ̀ a ṣẹ̀ wọ́n lẹ́ṣẹ̀ míì intanti torí ẹ̀jẹ̀ wa ń yànù ńbẹ nínú wa tán ti pa o wọ́n rojọ́ bẹ́ẹ̀ fún Najashi wọ́n ti pa àwọn kan nínú wa láì ṣẹ̀ wọ́n láì rọ̀ wọ́n wa fatanuna an dinina wọ́n fìtínà wa láti mọ́ ṣẹ̀sìn yìí liyaruduna ila ibadatil awthan wọ́n ní àgbọ̀dọ̀ gbàgbé ṣẹ̀ṣe wọ́n ní ṣẹ̀ṣe làgbà intentẹnu wọn fún wa nu wastihlalil khaba'ithi ìranù tá ń bábọ̀ náà wọ́n fẹ́ máa bá lọ falamma qaharuna nígbà tí wọ́n dẹ̀ ti fẹ́ fún wọn ti fẹ́ pin wá lẹ́mìí kharajna ilayk la fi jáde wá sílùú tiẹ̀ la fi wá báyẹn waqtarnaka ala man siwaka ọ̀dọ̀ rẹ lọ́kàn wá wà pé tá a bá dọ́dọ̀ rẹ àárí fọkànbalẹ̀ àárẹ̀ sì ń wá ṣe warajawna alla nuzlama indak a sì fẹ̀mí sí pé tá a bá dọ́dọ̀ rẹ mímí kan ní mìwẹ́ ni kò lè ṣàbòsí fún wa Najashi gbọ́ bẹ́ẹ̀ Najashi ní gbogbo ń tẹ́ lélẹ̀ yìí òdodo ní gbogbo ẹ̀ ọjọ́ ẹ̀sìn táwa náà ń ṣe ó ní nínú tẹ́ ní Olúwa ń sọ̀kalẹ̀ fún òjíṣẹ́ tí ń jíṣẹ́ fún ìjẹ́ ilé ka díẹ̀ fún mi ń bẹ̀ ni wọ́n bá ka Suratu Maryam fún ya Isa dhikru rahmati rabbika abdahu Zakariya idh nada rabbahu nidaan khafiya wọ́n kà ló bẹ́ẹ̀ fún ṣẹ́mẹ́ kí ló bẹ̀rẹ̀ Suratu Maryam bó la ṣe bí Ànábì Yahya tí Zakariya bí Yahya sì ní ìdílé kan náà ẹbí kan náà ni wọ́n pẹ̀lú Ànábì Isa alayhi salatu wassalamu Jésù bó la ṣe wá bí Jésù náà èyí tí Bíbélì Allahu Akbar ìṣẹ̀lẹ̀ ìyanu tó ṣẹlẹ̀ ń jọ wọ́n bí Ànábì Isa tí Bíbélì gan sọ pé kékeré ló wà tí ń sọ̀rọ̀ látẹ̀rí ìtẹ́ńjọ́ tí wọ́n bí sáyé ní tí ń bá mọ̀mọ́ rẹ̀ sọ̀rọ̀ ní tí ń bá gbogbo èèyàn sọ̀rọ̀ pé kọ́lá inni Abdullah kékeré ló wà lópò ńlọ lọ́mọ kókó tí ń sọ pé mọ̀mọ́ nídìí àti rojọ́ tẹ́ bá ń bí yín pé ń bolẹ̀ ti rọ́mọ tẹ́ bá bí yín pé ó lọ́kọ ó márì ńjò ló lóyún ńjò ló bímọ ẹ má rojọ́ o èmi ò rojọ́ tẹ́ ẹ bá gbé mi débẹ̀ ó sì rojọ́ ń bá gbogbo èèyàn sọ̀rọ̀ gbogbo kálukú wọn pé ọmọ kókó ń sọ̀rọ̀ ó ní inni Abdullah ẹrú Ọlọ́run ọba ni mí àtàní alkitaba ó fún mi níwèé waja'alani nabiyyan ó ṣe mí ní olùjíṣẹ́ tí ó máa bá sọ̀rọ̀ waja'alani mubarakan ó ṣe mí lálàlùbáríkà ọmọ aynama kuntu gbogbo bí n bá dé àlùbáríkà débẹ̀ wa awsani bis salat ó ní wá gbáyé kírun wa zakati kí n ṣàánú aláìní ma dumtu hayya lókun ìgbà tí n bá ń bẹ láláyè kó ìṣẹ̀lẹ̀ ìyanu yóò sínú Bíbélì ń pa Ànábì Ìsá ń pa Jésù Kùránì ló mú wá tó bá yẹ sí pé Ànábì sallallahu alaihi wasallam ń kẹ́kọ̀ọ́ yìí lọ́dọ̀ àwọn Kìrìsìtẹ́nì kan bì kan ní tí ń lọ kọ́ Kùránì ṣé ọgbọ́n bì kan náà ó tún gbọ́n tí ò sínú Bíbélì mọ́ now àwọn kìíní ìwà ni Najashi gbọ́ tó yà á lẹ́nu nígbà tí wọ́n kà á fún pé eléyìí ṣe ẹ̀sìn ranu eléyìí ṣe ẹ̀sìn rọ bí wọ́n ti sọ kalẹ̀ nígbà tí wọ́n kà á ní sọ pé
ó ní tẹ́ kàyé àti ntọ́lọ̀ ń fi ránṣẹ́ sí ànábì Ìsá tí ń jẹ́ Jésù ọ̀gá tiwa ọ̀rọ̀ kan náà ni ó jọra wọn àṣẹ kan irú àṣẹ tí Jésù náà ń pa ńjọ́ tí ń bẹ láyé nìyí ó jẹ́ ó kọjú sí àwọn ará Mẹ́kà tí wọ́n wá fẹjọ́ sùn ní pé ẹ ṣe láwọn àwọn eléyìí ń dà lúrú ni ó jẹ́ lé wọn jáde ṣé dodo tí wọ́n wílẹ̀ yìí ṣé wọ́n purọ́ ni àwọn Amru ibn al-As àtàwọn tó tẹ̀lé Umaratu ibn al-Walid àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo wọn wọn purọ́ ntọ́ga wọn tí ń bẹ Mẹ́kà ń wí náà nù ń pé kí wọ́n mọ̀ sin òòṣà mọ́ kí wọ́n sì mọ́ tó bá jẹ́ pé wọn ò purọ́ èmi ò lè lé àwọn eléyìí kúrò lọ́dọ̀ mi o ìyìn lè lé wọn kúrò ní ọ̀dọ̀ mi bí náà wọ́n máa wà wọ́n ní ojú tì wọ́n lulẹ̀ bí àṣà tó wà ń ta wọ́n lulẹ̀ nígbà wọ́n á lulẹ̀ ńjọ́ kínní wọ́n tún gbìyànjú ńjọ́ kejì ṣe mọ̀ pé ọ̀tẹ̀ ni ọ̀pá ọlọ́tẹ̀ yọ́ mọ̀ gbé wọn nú ni wọ́n ní rọrùn sùn tán bá tún délé ń pé mission tá a ti torí ẹ̀ kúrò láti odindi Mẹ́kà tó dindi Saudi lọ́hùn tá a wá sí Ethiopia níbí káwọn ní mission yẹn fẹ́ẹ̀lì ká padà lọ jíṣẹ́ fáwọn àgbààgbà wa ipá àgọ́ kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ wọ́n á délé wọ́n tún forí korí ń pé kí ni ká ṣe wọ́n ní ẹjẹ́ àdáàrin àwọn méjèèjì rú ẹjẹ́ ajé ó yé Nàjáṣí tóun jẹ́ kìrìsìtẹ́nì wípé àwọn tó wá tó ń gbìjà yìí ọmọ yìí pé ànábì rẹ tẹ́yìn ń tẹ̀lé tẹ́ pè lọ́mọ Ọlọ́run tẹ́ ń pè lọ́lọ́run nígbà míì ṣe ń pa àwọn eléyìí takò ń pé kì í ṣọlọ́run wọ́n fẹ́ dáàrin àwọn mùsùlùmí àti ọba Nàjáṣí tó jẹ́ kìrìsìtẹ́nì wọ́n rò pé káwọn kó sáàrin yẹn ìpè nínú tọ́lọ́run sọ̀kalẹ̀ fún Muhammadu sallallahu alayhi wa sallam nínú Qur'ani ní pé Jésù kì í ṣọmọ Ọlọ́run kì í sì ṣọlọ́run ìpè tí Nàjáṣí bá ti gbọ́ eré yóò spark ìpè ẹ lọ kì í ṣọmọ Ọlọ́run kẹ̀ kì í ṣọlọ́run kẹ̀ Jésù tó ti kú fẹ́ ṣe àwọn tó ti dẹ tó dẹ̀jẹ̀ ẹlẹ̀ tí ó ti fẹ́ ẹ̀jẹ̀ yẹn fọ́ dúdú ẹ̀ ṣe àwọn ẹ mọ̀ pé tí kìrìsìtẹ́nì gbójúlé tí ìpìlẹ̀ kìrìsìtẹ́nì náà nù wọ́n láwọn ṣègbè tó bá yẹ sí pé Jésù ò dẹ̀jẹ̀ ẹlẹ̀ nítorí ẹ̀ṣẹ̀ àwọn wọ́n bá kó àwọn mùsùlùmí wá padà níjọ́ kejì nípa ẹgbọ́ kí lẹ fẹ́ sọ lérí ọ̀rọ̀ Christianity bó lẹ̀sìn wá ṣe jẹ́ nínú mẹ́sẹ̀jì Islam yín àwọn mùsùlùmí ò yí òun padà wọn compromise káwọn pé ẹjẹ́ á dàrú nítorí kí wọ́n má bàa fi wálẹ̀ fún yàjẹ́ tá a bá sọ bó ti rí gẹ́lẹ́ fún kọ́ má bàa wá sọ pé òun ò ní gbà wálẹ̀ mọ́ kọ́ má bàa lé wa padà sí Mẹ́kà wọ́n sojú abẹ́ǹkò ni o wọ́n là á lẹ̀ bó ti rí gẹ́lẹ́ fún pé ntọ́ sọ̀kalẹ̀ nínú Kùránì wa rèé pé ntọ́lọ́ ń sọ ni wípé Ànábì Ìsá o kì í ṣọlọ́run ọmọ Ọlọ́run ni ẹrú Ọlọ́run ni olólùfẹ́ Ọlọ́run ni tọ́rán sáwọn ọmọ Ísírẹ́lì òjíṣẹ́ Ọlọ́run ni Ọlọ́run rán sáwọn ọmọ àwọn ò dàbí àwọn Júù tẹ́ni kì í ṣe òjíṣẹ́ Ọlọ́run pọ́ mọ́ sí náà ni àwọn ò sọ léyìn ọmọ àlùbáríkà ni tọ́lọ́run fún Máríámà àmọ́ òjíṣẹ́ lásán ni kì í ṣerú ọ̀rọ̀ rẹ̀ lọ́dọ̀ wa sì ní kò yàtọ̀ sọ́rọ̀ ànábì Ádámà khalaqahu min turabin Ádámà látara yẹ̀pẹ̀ òun náà ní bàbá dépò pé yóò níyà ṣebẹ́yẹ ọ̀kan tí ẹ ní Ìsá ò ní ó níyà kò ní bàbá Ádámù ò ní méjèèjì tó bá yẹ sí pé nítorí pé Ìsá ò ní bàbá ló fi wọ́ọ̀tì ká mọ́ jọ́sìn fún ká pè lọ́mọ Ọlọ́run ọmọ táwa lápè Ádámà gan ẹ̀ ń ta ètù sí kọjọ́ ọmọ Ọlọ́run ju Ìsá lọ nítorí kò wulẹ̀ tiẹ̀ níyà ń tiẹ̀ Jésù nìkan nu méjèèjì wọ́n là á mọ́lẹ̀ bó ti rí gẹ́lẹ́ níwájú Nàjáṣí sì gbọ́ inú àwọn Amru ibn al-As ń dùn wọ́n mírí pé àṣọ wọ́n rò pé àwọn ti jẹ àṣẹ wọ́n tún lulẹ̀ ìgbà tí Nàjáṣí ó sọ̀rọ̀ Nàjáṣí ní mọ́ fọlọ́n búra èmi ò rò pé ànábì Ìsá ìyẹn Jésù yìí rò pọ́ kọjá táwọn mùsùlùmí yìí ń júwe o ìgbàgbọ́ òun ni pé ànábì Ìsá kò kọjá ìjúwe táwọn mùsùlùmí mú wáyé gbogbo àwọn alàgbà àjọ tí ń bẹ ń bẹ àwọn pásítọ̀ gbogbo wọn dààmú wọn wojú ara wọn pé ọba wa ti wí nǹkan míì tó yàtọ̀ sí ìgbàgbọ́ tí gbogbo wa dúró lé lérí ọba wa wojú wọn ló wà íńtánà kàrtùn bá a máa gbé mú sókè wọn máa ń tẹ́ ń rò bó ti jẹ́ mọ́sọ́ ọ̀hún àtìgbà yẹn ọba Nàjáṣí gba Islam ìyẹn ashama ó gba Islam ó di mùsùlùmí àmọ́ kò rí ibi fi Islam yẹn lọ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀sìn nílùú Ethiopia torí ńgbà tó padà fayé lẹ̀ Ànábì kírun sí lára ní Madina Ànábì ti wà Madina ńgbà tó kú ó ti kúrò Mẹ́kà Ànábì fi ìrun ránṣẹ́ ó kírun torí ibi tó wà kò sí mùsùlùmí tí ó kírun sí lára Ànábì kírun sí lára láti Madina kìí ṣe pé nìkan sì ló múru wá bá Ànábì sallallahu alayhi wa sallam ìkan nínú alamu nubuwa náà túnú nínú ti dalailu nubuwa tí yóò fi mọ Ànábì lánàbí Ọlọ́run
ń bẹ Mádínà ó sì wò kí owó sùnjọ́ kan ní Nàjáṣì ti kú báyìí bó ló ṣe mọ̀ wọ́n ti gbé wá fún gẹ́gẹ́ bí wáyìí pé ó ti kú ṣe pé ẹ̀ka rẹ̀ ni tí ó jà níyàn pé èmi wà ní Ethiopia ńjọ́ náà Nàjáṣì ò tí ì kú bó ti rí gẹ́lẹ́ ni wọ́n fi hàn Nábì sallallahu alaihi wasallam ó ní ọba Nàjáṣì ti kú báyìí kò sẹ́ni tí ó kírun sí ilẹ̀ ẹjẹ́ kírun sí ilá wọ́n bá kírun sí lára ní Madina sallallahu alaihi wasallam ó gba Islam. Ẹ wá wo nǹkan nígbà tí ará Mẹ́kà wá kọjú sára Mẹ́kà ó sọ fara Mẹ́kà pé ẹ fẹ́ kí n lé wọn jáde àbí kí n ṣàbòsí fún wọn kí n kó wọn lé yín lọ́wọ́ kẹ́ ẹ lọ́ọ́ pa wọ́n ìní ṣe bẹ́ẹ̀ nítorí mo jọ́ lọ́run ní gbèsè ó wá dá gbogbo gift tán kó wá láti Mẹ́kà ó dá padà fún wọn èmi lẹ fẹ́ mọ́ fún ní owó bọ̀nù èmi lẹ fẹ́ mọ́ bribe ó ní Olúwa dá ọlá mi padà fún mi wá sí lọ́rọ̀ tó sọ tó yẹ kí kálukú ó dì mọ́wọ́ Ọlọ́run dá empire mi padà fún mi ìjọba mi ó gbé lé mi lọ́wọ́ padà níjọ́ tí n lérò rẹ̀ mọ́ kò gbowó kankan lọ́wọ́ mi níjọ́ tó ṣe bẹ́ẹ̀ èmi kọjọ́ ọba tí wọ́n mọ̀ ṣàbòsí tí wọ́n mọ̀ pa èèyàn lẹ́kún lábẹ́ rẹ̀ yìí gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ tí n bá ṣe bẹ́ẹ̀ yìí mo rí Ọlọ́run ni ìtàn tí ń rí fáàsì yẹn wọ́n níjọ́ tí ń bẹ ń kékeré ìyẹn ọba S.A.W yìí tí tó padà jóye Nàjáṣì bàbá tó bí lọ́ba kò wá lẹ́gbọ̀n kò lábúrò òun nìkan ni bàbá níbí bàbá yẹn dẹ̀ lábúrò tí ìran kan wà pé bóyá tí bàbá yẹn bá kúrò ọmọ yìí kéré ó ṣeé ṣe kó jábúrò ní òjòyè ó sì ṣeé ṣe kó jẹ́ ọmọ àbúrò wa bímọ tọ́pọ̀ àbúrò kọ́ lọ́ba o ẹ̀gbọ́n lọ́ba òun ló bí Nàjáṣì tí a ń tàn sọ̀rọ̀ rẹ̀ látẹ̀kàn yìí àmọ́ ọba yẹn lábúrò àbúrò ọba yẹn dẹ̀ bímọ bíi 12 àwọn kan nínú àwọn afọbajẹ tí wọ́n sì jọ lọ́tẹ̀ tán lọ sòdí àpòpọ̀ pẹ̀lú àbúrò wọ́n wá ń wòye pé bàbá tí ó wà lórí oyè yìí ti dàgbà ó ṣeé ṣe kó fayé lẹ̀ anytime àfẹ́ kó jọmọ kékeré yìí ní ọ̀bọ̀ sórí oyè àkọ́kọ́ ni pé àwa láàmọ́kọ bí ó ti darí ìlú kò yé sí ẹlẹ́ẹ̀kejì ni pé èèyàn ti wà yìí ìyẹn àbúrò ọba la fẹ́ kọ́ bọ́ bẹ̀ ó bímọ tọ́pọ̀ kò ní là wá lóògùn tóun bá jáde láyé ìṣèjọba àyàn kọ̀ntínù lérí àwọn ọmọ rẹ̀ yóò lójútùú bàbá tó bímọ kan yìí nìsín ọmọ kan yìí náà àmọ́ tí òun tiẹ̀ lọ́mọ láyé tó bá ní mélòó ní òní àfẹ́ wàhálà ẹ jẹ́ á gbé ìjọba àyàn sórí kékeré àbúrò yìí yóò lè jẹ́ sí pé ìjọba àyàn ọmọ lọ lórí generation àwọn ọmọ rẹ̀ wọ́n ti rònú wọ́n á ṣe bẹ́ẹ̀ kí ni ká ṣe wọ́n ní ẹjẹ́ kò sí ṣe kò sáìṣe ẹjẹ́ á pa bàbá tí ń bẹ lórí oyè yìí àwọn fúnra wọn náà ni wọ́n lu ọgbọ́n àlùmọ̀ǹkọ́rọ́ yìí ni wọ́n ṣe bó ti kú wọ́n pa ẹni tó wà lórí oyè tí ń jẹ́ bàbá ọba tí à ń pìtàn rẹ̀ ń pọ́ gbé àwọn mùsùlùmí lálejò yìí wọ́n pa bàbá rẹ̀ ni kanú àwọn tábìín náà tí ń jọmọ fáwọn sọ̀hábí ọmọ Urwatu ibn Zubair tó gbọ́dọ̀ dẹ̀ Aisha dàgbà tó jọmọ Asma'u àti Aisha ní ń pìtàn yìí fara yìí pé ń sọ sábà bí ọ̀rọ̀ tí Nàjáṣì sọ níjọ́ tí wọ́n kó ẹ̀bùn lọ fún láti Mẹ́kà pé bá wa dá àwọn mùsùlùmí padà ó ní mi ò ní gba àbẹ̀tẹ́lẹ̀ mi ò ní gba bribe lórí oore tọ́lọ̀ ń ṣe fún mi tọ́lọ̀ ó mú empire yìí dúró fún mi ó jẹ́ entitled síbẹ̀ padà kìí ṣe tó yẹ kí n fi dúpẹ́ fọ́lọ́run ní wọ́n ní ìtumọ̀ ọ̀rọ̀ wọ́n á sọ pé ìtàn tí ń bẹ lẹ́yìn ọ̀rọ̀ tó sọ níjọ́ náà ni pé wọ́n pa bàbá ẹ̀ nígbà tí wọ́n á pa bàbá rẹ̀ tó wá kan kí ó bọ́ sórí oyè àbúrò bàbá ni wọ́n gbóyè fún gẹ́gẹ́ bí wọ́n ti plan àbúrò bàbá rẹ̀ ni wọ́n gbé sórí oyè ọjọba nígbà tábúrò bàbá rẹ̀ wá jọba gbogbo ọmọ tọ́lọ̀ ń fi kẹ́ àbúrò bàbá yẹn bí wọ́n ti pọ̀ tó tán jẹ́ bíi 12 òpònú ọmọ ní gbogbo wọn ìkún ògbé kan bí òwú jàǹgó ni wọ́n kò sí yìí tó ṣe gbé jáde kó mọ rí ni kò sí yìí tóun náà lè fi ń ṣe yànga pé ọmọ ọba ní pé àwọn ọba lọ́la rí kò sí wọn àṣẹ fi ṣe fàárí èyí tí ò mọ mu tínú wọn ọ̀rọ̀ obìnrin káàkiri bí ọmọdé ìlàkà ìkínkínní ní bẹ lérí gbogbo wọn kan ṣàṣeré kan wọn gbúwẹ̀ káàkiri inú odò ní tí wọ́n mọ̀nà ó ti wá rí pé kò sọ́la lára àwọn ọmọ yìí ọmọ tó wá jẹ́ ọmọ ẹ̀gbọ́n ẹ̀ náà ló tún wá fà mọ́ra toró nílà káyọ̀ ṣàpù láti kékeré náà ní tí wọ́n ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ kí ni ká ṣe aráàlú ní àwọn fẹ́ gbégbèsè báyìí kí lórí sí àwọn tápá bàbá ọmọ yìí ti wá rí pé pẹ̀lú súnsúnmọ́ tọmọ yìí tún súnmọ́ àbúrò bàbá rẹ̀ yìí ṣe pé aburú kan tún dúró dè wá lọ́jọ́ iwájú tọmọ yìí bá padà rìn gbèrè tó padà dórí oyè tó bá mọ̀ ipá wà lápá bàbá àwọn wàhálà dé
wọ́n á fẹ́ kàn ní ẹjẹ́ jẹ́wọ́ fún ẹni tó kù lọ́ba nísìnyí àbúrò bàbá ọmọ yìí tá a gbé sórí oyè nígbà tó yẹ pé àwọn náà la gbé sórí oyè tá a bá jẹ́wọ́ fún kò ní sọ pé òun fẹ́ bínú ọ sáà mọ̀ pé olóhùn tá a ṣe yẹn náà òun la padà fi favour ẹjẹ́ jẹ́wọ́ fún pé wò àwa lápẹ̀gbọ́n rẹ o nítorí kí wò ó sì lè débẹ̀ la fi pa á àìsí ròyìn pé ọmọ yìí ò ní tọ́sí nǹkan kan fífà mọ́ra tó fà á mọ́ra yìí tó bá ṣẹlẹ̀ yìí pé ọmọ yìí padà di bákan àbọ̀mọ̀ yìí padà gbọ́ sáṣìírí yìí àtàwa àti ayé obìnrin sí wa o ìlú lè dàrú máa lérí o wọ́n lọ poison ní ọkàn àbúrò bàbá Najashi nígbà tí wọ́n wí bẹ́ẹ̀ fún lòun náà wá rò sọ́tún lóró sósì ń pé òótọ́ ni o ndélẹ̀ ndẹjọ́ tọ́mọ yìí bá dàgbà tó bá gbọ́ tán kò sí bóun ti lè fọ́ra àwọn ọmọ lọ́dọ̀ rẹ̀ àtẹ̀yìn àtòun gbogbo apápátá ní ọjọ́ pè lẹ́ni ibi a sì mọ tí ó lè dà lọ́la wọ́n á ní nǹkan kan ní ọjọ́ àṣẹ nínú méjì nínú ká pa ọmọ yìí àbí kò sì yànjẹ́ ká gbé jáde nílùú yìí ká gbé lọ lùmí ká kọ̀yìn ẹ̀ sílùú yìí pátápátá ká dájú ẹ̀kọ́ bòmí kán lọ tà lẹ́rú lùmí pípa yàn tẹ́mi lọ́rùn ìfẹ́ kẹ́ pa wọn láìkí ẹ̀ púpọ̀ èyí tẹ wíṣì kejì wọn ni kẹ́ ẹ̀ ṣe ẹ mú jáde nílùú yìí ẹ lọ tà síbi kan wọ́n ti gbé jáde ni wọ́n ti lọ tà fẹ́nìkan lẹ́rú nù wọ́n tà lẹ́rú pé kọ́ mọ́ lọ ṣẹ́rú lọ́mọ onílé ọmọ ọlọ́nà ọmọ òye wọ́n á jù síta nígbà wọ́n jù síta ẹni tọ́ra òun ṣètọ́jú ẹ̀ òun láìkí ẹ̀ ń ká ọmọ ẹrú yìí nílà ká inú ó kó mara dáadáa kọ̀pẹ́ kò jìnnà ẹni tí ó kù lọ́ba ìyẹn àbúrò bàbá Najashi lòun náà bá tún jáde láyé gbogbo àwọn ọmọ tó wá bí pátápátá kò sí ìtòlójútù tó ṣe é fi ṣọba ọwá ti di pé ìṣọba fẹ́ parẹ́ ní ìdílé wọn gbogbo àwọn bàbá náà bá tún rí i pé kò sí ṣe kò sáìṣe ọmọ ọjọ́ sí àfikà tún wà kàn ká dá padà bọ́lọ̀ ti dá ìjọba yẹn padà sọ́wọ́ ọmọ yẹn nù láti kékeré bó ṣe bọ́ sórí oyè nù ìní wá ń sọ fún wọn kódà wọ́n tún ní ẹni tí wọ́n tà á fún lẹ́rú ó yarí ń pé ó ti dẹrú tèmi ẹ̀ mo dẹ̀ ti sanwó ẹ̀ fún yín ẹ ṣe wá dẹrú lọ́wọ́ mi padà wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n gbà lọ́wọ́ ẹ̀ fògbójú gbà lọ́wọ́ ẹ̀ nǹkan pé olóyè ni wọ́n á fi Najashi jọba ẹni tó lẹ́rú wá déwájú ẹ̀ ẹrú rẹ̀ náà ló ti dọba àwọn o ni wọ́n á sọ pé àwọn ẹni yìí mo ra ẹrú lọ́wọ́ àwọn ẹni yìí mo sanwó fún wọn ẹrú wà lọ́dọ̀ mi ṣàdédé wọ́n wá gbẹrú lọ́wọ́ mi wọ́n dáwó padà fún mi ọba bá mi dájọ́ ọba sì mọ̀ pé òun lẹ́rú tí tọrọ sí mọ́ lọ́wọ́ ọba kọjú sáwọn tó ta ẹrú kí ẹ gbọ́ kí lè tẹ̀ dáwó ẹ̀ padà fún ìkànnù méjì ní nínú kẹ́ dáwó ẹ̀ padà fún àbí kẹ́ dẹ́rú ẹ̀ padà fún kí ni tí ń sọ nínú kẹ́ dáwó padà fún àbí kí mọ́ lọ́ọ́ ṣerú padà ìyẹn jẹ́ ń tó ya dúdú aráàlú lẹ́nu kí eléyìí ṣe nífẹ̀ẹ́ déédéé àti dọ́gba báyìí ọ̀rẹ́dì láti enslave ara ẹ̀ padà nítorí kí wọ́n lè ṣe déédéé fẹ́ni tí wọ́n tí wọ́n ra ẹrú lọ́wọ́ rẹ̀ padà láti kékeré rẹ̀ wọ́n níbi tí wọ́n ń bá a bọ̀ nù déédéé kò ní fẹ́ kán ṣàbòsí fẹ́nìkan lu òun ìyẹn náà l'Ànábì sallallahu alaihi wasallam lámú rí tó fi sọ pé kí gbogbo mùsùlùmí máa lọ́bẹ̀ agbẹ́ pé kì í ṣàbòsí fẹ́nìkan lọ́ndà rẹ̀ lòun náà wá ń sọ fún gbogbo ará Mẹ́kà pé èmi lẹ wá kó gift wá fún kí lẹ ti fi mí pè èmi máa gba bribe tọ́lọ́hun ò sì gba bribe kankan lọ́wọ́ mi hina radda alayya mulki ńjọ́ tó dá empire yìí padà sọ́dọ̀ mi tí wọ́n ti kọjú mi síbòmí ìtàn ti sọ mí dẹrú ṣé èèyàn mélòó ní ọ̀rọ̀ rẹ̀ ó rí bẹ́ẹ̀ tọ́lọ́hun tó padà dágbà padà fún ọba tó wá dá padà fún mi tí ò gba kọ́bọ̀ lọ́wọ́ mi kí máa gba kọ́bọ̀ nítorí mo fẹ́ báyé jẹ́ mi ní ṣe bẹ́ẹ̀ kí lùdúrà náà mú làákàyè ń bẹ̀ tọ́lọ̀ ń bá fọ̀nà kan sọ́nà kejì ṣe wá lórí ìdúpẹ́ kì í ṣe pé kọ́ fa tẹ̀sùbá ní pé alhamdulillahi ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run action kí ló fóore yẹn ṣe ìní ó ju èso ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tòótọ́ nígbà tọ́lọ̀ ní kó lè lanu kó lè jẹ kó lè mu tọ́wá jẹ́ pọ́tí ló mú káàkiri ṣó dúpẹ́ àlàáfíà ó mu sìgá ṣó dúpẹ́ àlàáfíà yìí náà ló fi ń rojọ́ ẹjọ́ èké ẹjọ́ òfófó ṣó dúpẹ́ àlàáfíà ẹni tí ń dúpẹ́ lọ́lọ́run fi ní wa qalilun min ibadiya shakur ẹni tó mórè kéré gan ó ní i'malu ẹ ṣiṣẹ́ ala Dawuda shukura ẹ ṣiṣẹ́ dúpẹ́ iṣẹ́ là fi dúpẹ́ kì í ṣahán ahọ́n ọpẹ́ kékeré ní bẹ lérí ahọ́n èyí tí ń jọpẹ́ gangan pé lágbájá mórè tọ́lọ́run bá fún ọ lówó nínà tó bá ná sójú ọ̀nà Ọlọ́run ọba ní jẹ́ pé ó dúpẹ́ kì í ṣe pé kọ́ mọ́ ní alhamdulillah àfi kó o ṣiṣẹ́ tọ̀ alhamdulillah yẹrẹ ò ní túmọ̀ tó bá yẹ pé nígbà tọ́lọ́run fún ọ lówó ahọ́n ló fi ń ṣe
àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú tọ́lọ́run fún kálukú ẹni tọ́lọ́run fún ní mímọ̀ tó wá gbé pamọ́ só dúpẹ́ rẹ̀ kò dúpẹ́. Nàjáṣì dúpẹ́ oore tọ́lọ́run ṣe fún pẹ̀lú action pé ẹnìkan nù ilẹ̀ yìí kò ní sunkún sùn ẹnìkan ní ṣàbòsí fẹ́ nìkan lu yìí kò bá jẹ́ sí pé yóò nà mí lẹ́mìí mi kò bá jẹ́ sí pé yóò nà mí ní owó mi. Ó dá owó ará Mẹ́kà padà fún kí ẹ máa lọ ìyìn ní tí ń fowó yín ṣe bọ́lọ̀ ń ṣe já ará Mẹ́kà kulẹ̀ nu. Àwọn mùsùlùmí wà ní Ethiopia wọ́n wá ń gbádùn ẹ̀sìn wọn níbẹ̀ wọ́n ṣẹ̀sìn àlàáfíà. Àmọ́ qad aslamu wa lam yakun bithabiti àwọn mùsùlùmí tó ti wà ní Ethiopia yìí ni wọ́n bá tún gbọ́ pé ará Mẹ́kà ti gba Islam. Ó dé ti gbọ́ wọn pé ará Mẹ́kà ti gba Islam o Islam kẹ̀ wọ́n ní àdúgbò yẹn mọ́ ló ti gba Islam Mẹ́kà kíbi kan ò lè dundun kọ́ dàbí lu bàbá ẹni ìbẹ̀lẹ̀ bí wáwà ìbẹ̀ láwọn ará wa ẹ̀jẹ̀ àmọ́ lọ lu wa padà bí wọ́n ti ń padà bọ̀ wá Mẹ́kà nù. Ìró tó dẹ̀ tẹ̀ wọ́n létí ń pé dodo ará Mẹ́kà ti gba Islam false alert ni. Ṣètánì lọ flash information kan káàkiri ńgbà náà bí wọ́n ti cook information yẹn kò yé dé sí ó dàrú mọ́ dodo àwọn afọ́n kéwú lọ́wọ́. Hadith wọn náà ń pè ní hadithul garaniq torí wọ́n ní njọ́ kan Nabi sallallahu alayhi wa sallam ní Mẹ́kà ń kírun Anabi sallallahu alayhi wa sallam wọ́n ní kírun àwọn ẹgbẹ́ àmì sì ní kankan Qur'ani ó wá ka suratun najm pé wan najmi idha hawa ma dalla sahibukum wa ma gawa wa ma yantiqu anil hawa in huwa illa wahyun yuha allamahu shadidul quwa dhu mirratin fastawa wa huwa bil ufuqil a'la thumma dana fatadalla wa kana qaba qawsayni aw adna فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى. Ànábì wa ń kà lọ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ń dọ̀ wọ́n gbádùn ẹ̀ abẹ́ ìrọ́rọ̀ yìí ẹ̀rí kẹ́bẹ̀ yìí gẹ́ ti ń dọ̀ láì tí mọ̀túnmọ̀ ẹ̀ gẹ́ ẹlòmíì tí a ń gbádùn ẹ̀ pé ọ̀rọ̀ yìí dùn ṣá bára Mẹ́kà tó wá mọ̀túnmọ̀ ẹ̀ tán mọ̀jìnlẹ̀ ọ̀rọ̀ ti ń gbọ́ ọ̀nà pé ọ̀rọ̀ wọn síjọ tó dáa tó báyìí ẹnìkan sọ̀rọ̀ eléyìí àtọmọdé àtàgbà obìnrin ọkùnrin kálukú wá pé bíbà kálukú ń gbọ́. Ibi Ọlọ́run parí ọ̀rọ̀ sí ń bẹ̀ ni pé fásijùdú lillahi wa abudu ó yẹ foríbalẹ̀ ẹ̀sìn lọ́hun nígbà tọ́rọ̀ yẹn ti kárí wọn èwe wọn ti gbàgbéra pátápátá ọ̀nà wọn ti jìn ẹlẹ́bọ olóòṣà gbogbo kálukú ṣe wìtì nílẹ̀ ńlẹ̀ wọn foríbalẹ̀ àṣẹ tọ́lọ́run pa yẹn kó sí wọn lára wọn foríbalẹ̀ nígbà wọn á foríbalẹ̀ ẹni alẹ́ nìkan péré ni òforíbalẹ̀ ẹni bàbá àwọn kan mú yẹ̀pẹ̀ ńlẹ̀ báyìí ó sì fi kan rí ń tiẹ̀ òun nìkan ni òforíbalẹ̀ gbogbo kálukú foríbalẹ̀ wọ́n á ń dìde wọ́n ń jíra wọn ń dìde wọ́n fọwọ́ dára wọn kí wọ́n mọ̀ tún ti sàṣì gbogbo wa o ìmọ̀dá tí mo foríbalẹ̀ o kálukú ọmọdá tó foríbalẹ̀ o wọ́n lásàṣìlá Ànábì sallallahu alaihi wasallam ó wá dàbùkù ó di yẹ̀yẹ́ wọ́n ní ni wọ́n fi kúkì sítórì wípé rárá o kì í ṣe pa mọ́mọ́ kì í ṣe pa ṣàdédé foríbalẹ̀ báyẹn ọ̀tọ̀ ni tó wí ni wọ́n kí ló wí ní yìnyín àwọn òṣà wa ló já foríbalẹ̀ ni wọ́n fi hun sítórì hun ọwá káàkiri fún wọn ní Muhammad yìn àwọn òṣà o àwọn kan dẹ̀ gbé àdísì yẹn wá lọ́nà wípé Ànábì yìn òṣà tòótọ́ àmọ́ pọ̀lọpọ̀ afá aládìsí ayé sọ pé eléyìí ò lálàáfíà àwọn tán ní ó lálàáfíà àwọn ní ṣebí Ọlọ́run náà sọ pé àwọn Ànábì Ọlọ́run tán bá fẹ́ jíṣẹ́ Ṣẹ̀tánì máa ń ti ọ̀rọ̀ bọ̀ wọ́n lẹ́nu idha tamanna alqasha ìtọ́nù fi umniyati Ṣẹ̀tánì àgbìyànjú ń gbà mí láti ti ọ̀rọ̀ bọ̀ wọ́n lẹ́nu ní tí wọ́n fẹ́ wí àyẹ́nsákùláhù máa yulqi Ṣẹ̀tánì Ọlọ́run fún rẹ̀ ní ọwọ́ apá gbogbo tàṣẹ̀tánì rẹ̀ pé tàṣẹ̀tánì lélẹ́ kìí sọ̀rọ̀ mi summa yuhkimullahu ayati Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wá mójútó àyà rẹ̀ yóò lójútù ibi wọ́n fẹ́ sá sí nìyẹn àmọ́ ìtó lójútù ni pé sítórì yẹn irọ́ ni láti day one ní Mẹ́kà tara Mẹ́kà pa láti fi justify ìforíbalẹ̀ wọn nígbà tí wọ́n gbé al-Qur'an ìró yẹn ní wọ́n á rìn káàkiri gbogbo ilẹ̀ Lárúbáwá gbogbo ibi tí irú Ànábì ti dé ìró ń dé gbogbo bẹ́ẹ̀ pé wọ́n ní gbogbo ara Mẹ́kà ti foríbalẹ̀ o ìyẹn náà ló rìn dé Ethiopia táwọn mùsùlùmí ìbẹ́ gbẹ́ pé gbogbo ara Mẹ́kà ti foríbalẹ̀ wọn ní kí láàtún dúró ṣe ń bí ẹja máa padà lọ sílùú wa ni wọ́n bá tún padà ó ní walam yakun bi thabiti bẹ́ẹ̀ ni ìró yẹn kì í ṣèró òdodo
wọ́n láwọn dọ́tà ànábì ń pé tí ó tó ka Qur'ani suratu Najm débi kan pé afárá ìtumọ̀ látàwà lọ́nzá ṣẹ̀rọ ṣàlátà àtòṣà òǹzá tẹ̀ ń sin ẹ̀yìn ará Mẹ́kà wà manata thalithata al-ukhra àtòṣà manata ìdí bẹ́nu Qur'ani ni pé alakumu dhakaru wa lahul untha tilka idhan qismatun dhiza alakumu dhakaru èyí ṣe tó ẹ́ sí pé dodo gbà akọ lẹ́ẹ̀mọ̀ wọ́ mọ́dọ̀ ẹ mọ̀ pin tó bá ti jákọ mọ́dọ̀ tí wà láwọ́ lè ń sáà tó bá ti jábo ẹ máa associate ẹ̀ mọ́lọ́hun tìlíkà ìdánkì símọ́ tó ń di ìzá ìpín yẹn gan ní déédéé nú ní ti bẹnu Kùránì nù wọn lára Mẹ́kà ní táwọn gbọ́ ni pé àfàrà ẹ̀túnmọ̀ látàwà ọ̀zá ṣe eré oṣà látàtẹ́nsìn wà lọ́ọ̀zá tó ṣá ọ̀zá wà mọ̀nà táfà lè tátà lọ́kọ̀ọ́rá àti òṣà mọ̀nà tà tó sì kẹta wọn tilkal garanikul ọ̀la àbí àwọn wọ̀nyẹn ní al-garanikul ọ̀la àwọn nǹkan rere àwọn nǹkan aṣojúlọ́yìn tó bàbàrà bíbà pé ànábì yín òòṣà bíbà pé Kùránì yín òòṣà fa inna shafa'ataha la turtaja ìṣìpẹ̀ àwọn òòṣà yìí gbogbo wa la níran kan sí pé tán bá ti ṣìpẹ̀ wa lọ́dọ̀ Ọlọ́run wọn gbà pẹ̀ wọ́n ní táwọn gbọ́ tí wọ́n mọ̀ sọnù wọ́n hùn láti lè justify ìforíbalẹ̀ wọn àwọn tán bẹ ní Ethiopia bẹ̀rẹ̀ sí ní mọ́ wálé padà àmọ́gbà tí wọ́n dé Mọ́kà ọ̀tọ̀ ní tán bá pàdé fastakbaluhum bil adha wa shiddati faraja'u lil hijrati thaniyati fastakbaluhum ará Mọ́kà pàdé wọn bil adha ìyà tí wọ́n jẹ lẹ́ẹ̀kejì ju tàkọ́kọ́ lọ wà ṣídàtì ilé kókó tán tó experience lẹ́ẹ̀kejì ilé kókó raised to power 2 ni ó ju ti èyí tó ṣáájú lọ faraja'u lil hijrati thaniyati ọfà kan tuntun rò ike ìyá àjá tún padà lọ ìlú tí wọn ò kúkú fúnlẹ̀ mọ́ àwọn níwálà ẹnìkan kan ò léwa ń bẹ̀ kí la wá sí Mọ́kà yìí sí àmọ́ nígbà tí wọ́n padà lọ lẹ́ẹ̀kejì èmi náà tẹ̀lé yín ẹ wò tẹ́ bá ti lọ ẹjẹ́ mi èmi náà lọ o ìgbádùn ẹbí mi mọ́ o wọ́n ti fara ní mí o àwọn náà wá kọ́ bíbá sáwọn tán lọ tẹ́ẹ̀tẹ́lẹ̀ ò tó nǹkan nínú ọkùnrin nínú obìnrin ìgbà tí ó wà á dẹ́lẹ́ẹ̀kejì fíìmì àti adúrìjà límínú ìfínà ní mi ń bá dísàmánì náà hun mú àwọn tó lọ lẹ́ẹ̀kejì wọ́n tó 100 tí wọ́n jáde Mọ́kà náà mùsùlùmí òǹkà adùrìjáàlì minhum àwọn tó jọkùnrin nínú wọn ìfìnáni min ba'di thamanina 82 lọ́jẹ́ ọkùnrin àwọn ìyókù obìnrin ni wọ́n fanazalu inda Najashi ala atamihalin wataga iyadolmala wọ́n wá sọ̀kalẹ̀ sọ́dọ̀ Najashi ala atamihalin wọ́n tún gbádùn ẹ̀ wọ́n náà pé mú ní ẹmọ́ lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà pé ilé nílé yín wàtàgáyàvọ̀l mẹ́là ara mọ́ kó fi bínú lẹ̀ o orí wọn tún gbóná sí i pé àwọn kìíní ìfẹ́ mọ́ mórí bọ́mọ́ alọ́ alánàbí wà àlà àṣìhábìhì o wà kátàbà bàgídò fi kìtàbìhì wọ́n bínú wọn kanra alánàbí ànábì wọn wá ń karama ànábì ní Mọ́kà toró wọn lọ kò tẹ̀lé wọn wàhálà ashabihi wọn kara mọ́dúgbà àwọn èèyàn rẹ̀ tó kù wa kataba al-Bagidu fi kitabihi Bagidu ọmọ Amir olórí ibú àgbà olórí ibú ńláńlá òun ló wá kọ̀wé òun la kọ̀wé wọn Mọ́kà ńjọ́ náà wọ́n wá pè gbogbo àwọn àgbààgbà wọ́n ní tó kù tá a ṣe nísìn a ti fẹjọ́ rẹ̀ sùn Abu Talib ní pé kọ́yọ̀ǹdẹ̀ fún wa kápá kọ̀ dáhùn afẹjọ́sùn lẹ́ẹ̀kíní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta a tún mú ọmọ wa Umar ọmọ Walid amúdá ní pé ó dá fẹ́lẹ́ ìṣọmọ ẹ fún wa Muhammadu kálọ̀ pa máa fẹ́lẹ́ ìrọ́pò ọmọ Abu Talib ọgbà orin ọmọ ọlọ́mọ òṣèré pè ránṣẹ́ ní ń kọ ọ̀dà nítorí a kù nísìn ní pé ẹjẹ́ akọ̀wé gbogbo ẹjẹ́ afẹnukò a sì lẹ ìwé yìí mọ́ Kaaba torí wọn kì í lẹ nǹkan ara nù mọ́ Kaaba ní tán bá ti lẹ̀ mọ́ Kaaba agreement tó sì ní pátápátá agreement tó ẹ́ pé tó bá máa gba ẹ̀jẹ̀ àfi kẹ́ ẹ fẹ̀jẹ̀ fún ẹ gbọ́dọ̀ fulfill ti mẹ́mẹ́ òní wọn mọ́ lẹ̀ mọ́ Kaaba
alẹ́ mọ́ Kaaba ṣé lórí wá ti fẹ́ nu kò wọ́n láwọn ti fẹ́ nu kò kí ni content yẹ kí ni terms ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wípé látẹ̀ní lọ ẹ boycott gbogbo Bani Hashim àrọ́mọdọ́mọ Hashim anabi sallallahu alayhi wa sallam ń jọmọ fún Abdullah Abdullahi ń jọmọ fún Abdul Muttalibi ń jẹ́ ọmọ fún tani fún ọmọ Hashim gbogbo ń tó jáde lára gbogbo àwọn tá à ń sọ yìí tánjọ́ ń jẹ́ bí tánjọ́ ń jẹ́ràn tánjọ́ ń jẹ́ ara ẹ boycott gbogbo wọn ní ti ń bẹ́ẹ̀ nù wí ọ̀hún náà nù. Alábàání Hashimi ní sọ́hínfà wà ń lè kọ́ tìbẹ̀rẹ̀ Káàbà tí ṣẹ̀rífà wọ́n lè mọ́ Káàbà nígbà gbogbo Bani Hashim wọn àbá wọn ṣe mọ́ torí àwọn yìí ni wọ́n ń ṣùgbà Muhammadu náà járí jẹníyà bó ti wù wá a ti fẹ́ pa á ti pẹ́ àwọn náà ní ẹ̀ ní pọ́mọ àbúrò wa bàbá rẹ̀ ò sí láyé mọ́ bàbá wa sì ní ọ̀rọ̀ rẹ̀ dọ́wọ́ wa nǹkan kan ò ní ṣe àwọn èyí náà lábàáwí àjọ jẹ wọ́n yà papọ̀ ntí mẹ́mbẹ̀ ni pé aláyù náà kì í hóhùn mú wàlá o wàhùsírò fi ṣẹ́bi hàtà àkíbálá ntí mẹ́mbẹ̀ ni pé aláyù náà kì í hóhùn mú ẹnìkan gbọ́dọ̀ fẹ́yàwó nínú ìdílé wọn mọ́ ẹ sì gbọ́dọ̀ jẹ́ káwọn náà wá tọrọ ìyàwó ní ọ̀dọ̀ yín ẹ cut relationship pẹ̀lú wọn wàhálà kódà ẹ gbọ́dọ̀ bá wọn tajà ẹ gbọ́dọ̀ rajà lọ́wọ́ wọn ẹ gbọ́dọ̀ tajà fún wọn bébí ń pa wọn ẹ má tà ń jẹ fún wọn báwọn náà fẹ́ tà yìí tán ní tán wówó ẹ gbọ́dọ̀ rà á lọ́wọ́ wọn ẹ má bá wọn kẹ́nìkan má bá wọn ṣe mọ́ ẹnìkan gbọ́dọ̀ wá wọn lọ́wọ́ gbọ́dọ̀ wá wọn náà wá wọn boycott wọn lọ ní boycott tí kìí ṣe láàbọ̀ kódà kíkí lásán wọn ní kíkí lásán ẹnìkan kan gbọ́dọ̀ kí wọn sì lẹ́ mọ́ Káàbà tó di pé àtọmọdé àtàgbà gbogbo Mọ́kà pátá ń sá fún ìdílé Ànábì sallallahu alayhi wa sallam lórí ìkíni ẹ dákun tó jẹ wọn lówó ni ṣé ó lù wọn jìbìtì wọn wá ṣe bẹ́ẹ̀ fún wọn débi tí oúnjẹ tí gbogbo wọn ní lédè tán wọn ṣe wọn mọ́lé wọn lè rìn sọ́tún wọn lè rìn sósì oúnjẹ tí wọ́n nílé tán kò sóúnjẹ mọ́ torí wọ́n wà lórí boycott yẹn fọ́dún mẹ́ta gbáko kìí ṣe boycott ń gbé ẹ̀kan mọ́ ṣe láàrin ọ̀sẹ̀ kan o ọdún mẹ́ta gbáko kí gbogbo odindi ìdílé kánmọ́ rẹ̀ ní rajà lọ́wọ́ rẹ̀ kánmọ́ rẹ̀ ní tajà fún gbogbo ń tán nílé obviously yọ̀ tán wọ́n ní ìdíkan ra nǹkan lọ́dọ̀ àwọn ẹlòmíì ẹnìkan kan ta nǹkan kan fún wọn ebi wá dé ebi sọ̀kalẹ̀ hata akibala awalu amin sabuatin lil baafi ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ọdún keje tá Ànábì bẹ̀rẹ̀ sí ní jíṣẹ́ níṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ títí tó fi dọdún kẹwàá wọ́n wà lérí ẹ̀ fọ́dún mẹ́ta gbáko qasu bi juhdan bi sharri mukifin wọ́n fara kí wàhálà bi sharri mukifin ìgbésí ayé wọn ní Mákà kò dẹrùn mọ́ ẹ wo àwọn tẹ́jọ́ ń jẹ níyà pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam nígbà yìí ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe mùsùlùmí torí bí Ànábì nìkan wọ́n fókọ̀sì lé lérí ńgbà náà in tá à ń sọ yóò affect àwọn Abubakar torí àwọn ò sí nínú Bani Hashim kò affect irú àwọn Umar Ànábì àti ìdílé rẹ̀ nìkan wọ́n fókọ̀sì lérí wọn ìnira àyẹn wá pọ̀ wọ́n fúnlẹ̀ mọ́ wọn wọ́n ní wọn lára àwọn tẹ́jọ́ ń jẹ́ ìdílé pẹ̀lú Ànábì Abu Talib bàbá tọ́tọ́ dàgbà tí ń jẹ́gbọ́n bàbá ẹ̀ kò tí ì di mùsùlùmí o kò wúlẹ̀ tí ẹ̀ ṣe Islam tó fi kúrò láyé bẹ́ẹ̀ ni Abbas àbúrò bàbá Ànábì bẹ́ẹ̀ ni Hamza ti gba Islam tiẹ̀ àtàwọn bẹ́ẹ̀ lọ wọ́n ṣẹ̀sìn Ànábì sallallahu alaihi wasallam àwọn tó ṣẹ̀sìn rẹ̀ náà wà nù wọn àmọ́ wọ́n fúnlẹ̀ mọ́ gbogbo wọn lódindi àti Khadija náà oúnjẹ tán tí ò sí ti gbogbo wọn jẹ mọ́ wọ́n fúnlẹ̀ mọ́ wọn ní fúnlẹ̀ mọ́ pé àtẹ̀yìn tẹ́ ṣẹ̀sìn rẹ̀ tẹ́ ń pè nǹkan kan ò ní sọmọ àbúrò wa nǹkan kan ò ní sọmọ ẹ̀gbọ́n wa tí ebi bá pa gbogbo yín dáadáa mọ̀rú nira tó kó bá yín lè rìlíìsì ẹ̀ fún wa kápá ẹbí rẹ̀ wá já kulẹ̀ Ọlọ́run fún wa lẹ́bí rí kódà ó ní lọ́ta tó báyìí tẹ́bí rẹ̀ mi ò ti mọ̀ lọ ṣòfófó rẹ̀ fáwọn ọ̀tá rẹ̀ kí bẹ́ẹ̀ ti mú ni ọlọ́mọdé ara dánwò ẹbí tíyẹn bá ládánwò internally ó ju ẹgbẹ̀rún àdánwò external lọ gbogbo tí ìta bá ṣe gbóná mọ́ èèyàn tó bá ń rí bí sásí nínú ilé lọ́dọ̀ ìyàwó lọ́dọ̀ ẹbí lọ́dọ̀ ara àṣírí rẹ̀ bò gan-an àwọn tó bá yẹ pé nínú ẹbí náà wọ́n ti ń dáná yá ogun tí ọmọ ìjà yóò ju ti Pakistan àti Afghanistan lọ kò tí ẹ̀ sí ogun mọ́lá Afghanistan nísìnyí ogun tí Russia ń jà Ukraine ogun tí ọmọ iná tí ọmọ ju ọlá bí aṣọ jù bẹ́ẹ̀ lọ
tí family bá dìde lérí èèyàn Ànábì sallallahu alaihi wasallam Ọlọ́run wá fẹ́ bí kẹ́ nígbà náà àwọn ẹbí náà wá dúró afẹ́nìkan Abu Lahabi ẹbí ni ẹbí tímọ́tímọ́ ọyọ rẹ̀ láàrin wọn ó wá lọ pẹ̀lú àwọn ọ̀tá ń jẹ bí ẹ̀ lógún ló fi tọ́ sí pé ńláńlá Ọlọ́run ṣẹ́bi ilé pátápátá pé tabbat yada abi lahabin wa tabba kò ní dáa fún ọ tọrọ tí ẹ mẹ́bí gan mọ́ lọ́dọ̀ bó tilẹ̀ kórí ó yẹ kó tiẹ̀ rántí pé Muhammad yẹ ọmọ ẹbí mi ni bó tilẹ̀ kórí ó yẹ kó o lè sàsopọ̀ tẹbí lànàbí náà fi ń sọ fún ọ náà pé ma salukum alayhi min ajrin yìí béèrè èrè kan lọ́wọ́ yìí ẹ̀yin ará Mẹ́kà illal mawaddata fil qurba àní ẹ mẹ́jẹ bí ọ bàjẹ́ ẹ fi mí lẹ̀ kí n mọ́ bá tèmi lọ ẹjẹ́ àjọṣe bí ẹjẹ́ àjọṣara kẹ́ ẹ fún kálukú lẹ́tọ́ rẹ̀ kí kálukú gbégbé àlàáfíà Ọlọ́run wá fi àwọn ẹbí kí ànábì bí wọn etí báwọn tó jẹ́mú tí wọ́n ṣe mùsùlùmí nù tí wọ́n ṣe ìsìláàmù tó Ọlọ́run fi wọ́n ran ìsìláàmù lọ èyí tún kí ọ̀rọ̀ tá a sọ ní òní lẹ́yìn pé Ọlọ́run lè fi ẹni tí è ṣe mùsùlùmí kẹ́ ìsìláàmù Ọlọ́run lè fi pásítọ̀ ṣàánú mọ́mù tí ó ní ìmáàmù lẹ́dẹ̀ dààmú tó báyìí lẹ́kúnná ẹ̀ ń gbọ́kadà káàkiri ọdẹ gba kọ́kọ́rọ́ mọ́tò yìí Olúwa lè ṣe bẹ́ẹ̀ nígbà àwọn ọdẹ mọ́sálásí tẹ kọ́ pati 20 years ẹ wà lẹ́nu fi sabilillah ẹ dá sí tọ́lọ́run ọdẹ gbéyè yìí Ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ ó lè jóhun ní òní jẹ́ kí mọ́mú ọ̀ṣẹ́ wọn níbi ọ̀rọ̀ kan táwọn mọ́mú méjì bá ń jà tán fẹ́ tira wọn mọ́lé ó lè jẹ́ pásítọ̀ gbínẹ́dọ̀ kan tí ń bẹ ní chọ́ọ̀chì ń bì ká àbí tí ń bẹ ní kóòtù ń bì kan ní ọ̀sùn yán lọ́lọ́run fi ṣàánú wọn so kò síbi táànú Ọlọ́run ò lè bá wa Ọlọ́run wá ṣàánú Ànábì Muhammad sallallahu alaihi wasallam nígbà tó wá di pàdúrà fẹ́ gbà torí wọ́n lu ọdún 3 gbáko lérí pírọ́blẹ́mù yẹn tí wọ́n lè jáde síta wasumi àti asowátò ṣe bóyá níhìnmí ìṣòro náà lágbára débi pé àwọn ọmọ kéékèèké nínú ẹbí Ànábì sallallahu alaihi wasallam àwọn ọmọ kéékèèké wọ́n wá ń pariwo àwọn ọmọ kéékèèké ti gbẹ wọ́n wá ń sunkún ebi ń pa wá àwọn ìyá wọn ò ní tán lé fún wọn oúnjẹ ti tán kò sì sẹ́ni tán lè ra oúnjẹ lọ́wọ́ ẹ̀ tí wọ́n bá ti ra oúnjẹ ṣe bówó kan náà ni wọ́n mọ̀ fi ṣe bísínẹ́sì tó wó fi máa wọlé wọ́n rí bísínẹ́sì kankan ṣe mọ́ owó tán oúnjẹ tán ariwo àwọn ọmọ kéékèèké tí ń sunkún gbogbo ìgbà ńlá àwọn kan gbọ́ fàṣà àdáka báàbọ̀ akiwa mihimu wọ́n wá bá àwọn kan nú jẹ́ nínú àwọn tán jọ gbádùn yìí náà ní Mẹ́kà wọ́n wá bá àwọn nú jẹ́ wọ́n á ń lọ fẹnu kò láàrin ara wọn ẹnìkan jẹ́ Hisham ibn Amr òun ló kọ́kọ́ rò wọ́n kí sódẹ̀ wá dáa kúrí báyìí òun ló lọ bá Zuhair ọmọ Atika ẹ̀rí Atika ọmọ Abdul Muttalib ni àbúrò bàbá Ànábì ní Atika ó wá lọ lọ́kọ nínú ìdílé míì ọmọ tó bí ni wọ́n ń pè ní Zuhair yẹn ni wọ́n lọ bá ń pè àdúró náà tọrọ yóò bá ká dúdú èèyàn láwọn ẹ̀kọ́ káwọ́ lára àwọn ọmọ tí ń sunkún yìí àwọn ọmọ ẹbí ìyá rẹ̀ ni ó ti gbàgbé ni òun náà ni kò dùn mọ́ òun àmọ́ kó òun mọ́ dàbí gbà pé ńgbà tára Mẹ́kà tí ní táwọn fẹ́nu kó máa dàbí gbà pé olú bá wọn àgírí nǹkan kan ọ̀dà kò dùn mímí náà àti ríwọ náà ní ó ti sì kejì tá a bá túra àwọn mélòó kan kúnra ńkọ́ wọn á gbéra dìde wọn ojúlé sójúlé ta ni ò tún dùn mọ́ nínú àwọn tán kù lágbàgbà Mẹ́kà wọn dọ́dọ̀ Mut'im ibn Adi òun náà ni kò dùn mímí náà ó tiẹ̀ tó ń gbà tí wọ́n sọ fún mi káwọn ọmọ kéékèèké ti ń kú ní pé wọn lóúnjẹ tí wọ́n jẹ mọ́ àkílà wa ń fà tó bá wọn ọdún 3 ó ti pọ̀ jù wọ́n tí mo bí náà dí náà ní kò tẹ́hùn lọ́rùn ó ti tó báyẹn wọ́n tún lọ bẹ́ẹ̀ nìkan wọ́n á lọ bí 5 àti tó báyìí ó yẹ ẹja bọ́ta kò sẹ́ni tí ó ṣe nǹkan kan fún wa Mẹ́kà yìí ẹja kó dodo àwọn ọmọ wa tó jẹ́ gìrìpá ẹja kó wọn dání gbogbo wọn gbé ìdà dání wọn gbọ́fà dání ó yá ẹ máa lọ gbòòrò Mẹ́kà Káàbà yá ẹja lọ fa agreement yẹn yá ó ti pọ̀ jù kí wọ́n ṣe fún àtẹ́tẹ́ tí tó le tó bẹ́ẹ̀ àti wá jáde nù nígbà wọn á jáde àwọn fàáya Àbújá lè jáde sí wọn àtàbú làbí àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ń pẹ́ ó níbi tí rodo àjọ fọ̀rọ̀ sí ìṣẹ́ aláfọ̀rọ̀ tì sí ẹ̀yà kìnnì kò dùn mọ́ wa látọjà àkọ́kọ́ ọjọ́ tẹ́ ti kọ́ náà ọdún alábẹ́yà kò dùn mọ́ wọn náà gbogbo náà ń jẹ́rìí sí kò dùn mẹ́mi náà kò dùn mọ́ bí wàhálà sì délẹ̀ láàrin wọn. àwọn ìgbà tí yẹn ń sọ̀kalẹ̀ lọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam wá sọ fún Abu Talib ń pé Abu Talib Jibrilu wá fún mi ní làbárì kan nísìn ń pé pépà tán láwọn lè mara Káàbà yẹn tẹ́ ẹ bá débẹ̀ ẹ̀yin ó rí wípé gbogbo tí ń bẹ́ẹ̀ pépà yẹn wọ́n ti ìbọnú ibì kan ni wọ́n gbé kọ́ gbogbo tí ń bẹ́ẹ̀ pàápàá ní ikán ti jẹ
gbogbo tí wọ́n agree lélérí tán fi ba yé jẹ́ tó báyìí ìkan ti jẹ́ dodo ẹ̀ àyàfi bí tán ti dárúkọ Ọlọ́run pé a bẹ̀rẹ̀ ní orúkọ Olúwa ibi tó Olúwa wà nìkan ní kan ọ̀jẹ̀ kan lọ wò kan sì wò nínú Kaaba Abu Talib ní sọ́dọ̀ olójú Abu Talib bá jáde sí gbogbo wọn ó ní ọmọ àbúrò mi tún sì sọ̀rọ̀ o ní tó sì sọ ní pé Olúwa àwọn tún sì bá wọn sọ̀rọ̀ ní pé ibi tẹ́ ẹlẹ́fẹ́nu kò sí agreement tẹ́ ṣe tẹ́ lọ tọ́jú sínú Kaaba ìkan ti jẹ́ gbogbo ẹ̀ yẹn pé kò wulẹ̀ sí agreement mọ́ agreement ti vanish kò sí ti ń jẹ́ agreement mọ́ ìkan ti jẹ́ gbogbo ẹ̀ àyàfi ibi tí orúkọ Ọlọ́run ọba nìkan wà nìkan ọ̀jẹ̀ mo sì fẹ́ fi dá yín lójú Abu Talib ń sọ fẹ́ fún ara Mẹ́kà mo fẹ́ fi dá yín lójú èyí tó wí yìí tó bá yẹ sí pé rọ́lọ́pàá àṣà wa tèmi àti tó bá yẹ sí pé mú páàsì ilẹ̀ ni tó bá yẹ sí pé rọ Muhammadu pa fún rárá mi màá lọ mú jáde nísìn màá dẹ̀ fi lé yín lọ́wọ́ kẹ́ ẹ pa èyí tó dààmú wa èyí tó àmọ́ tó bá yẹ sí pé ẹ bá bẹ́ẹ̀ in tó ló ti ṣe kinní yẹn ó ti ṣe ìkan ti jẹ́ tòótọ́ bó ṣe kẹ́ ẹ pa mí ni ẹ lè rí Muhammad pa o wọ́n bá dẹ̀ wò ó tòótọ́ wọ́n ṣí Kaaba wọ́n wò Abu Jali náà ni nígbà tí wọ́n ṣí wọ́n rí pé ìkan ti jẹ gbogbo kinní yẹn àyàfi ibi tó rúkọ Ọlọ́run ọba nìkan wà sallallahu alayhi wa sallam kí Abu Jali ti idán ni òun náà lọ́rán kinní wá ìyún wa kọ̀ wá kéré nínú táwọn ológun lè ṣe ni àlólógún ni Muhammadu òun náà lọ́rán ìkan wá síbẹ̀ lọ́rán kan wá kọ́ wá jẹ́ wọn tún tutorí ẹ̀ wọn tún gbà fàwájàdú dáàkà ìbúlá kàádé àti sọ ìtàn gan kọjá ibi tá a kàádé wàsúmi àsùwàtù àṣìṣebíà níhìmọ̀ àfáà ní wọ́n wá ń gbọ́ ohùn nígboro Mẹ́kà táwọn ọmọ kéékèèké ń sunkún tínú wọn bàjẹ́ tí wọn rú ń jẹjẹ fàṣà àdáàkà bá àwọn akíwà míhìmọ̀ yẹn lọ́ba àwọn kan nínú jẹ́nu àwọn ọ̀jọ̀gbọ́n tó kù nínú àwọn lọ́tẹ̀ yìí náà ń pè ẹ má jà ṣe tó báyìí wà tọ́lá rasulu ànàlárọ́dọ́ àwa fi hàn Nabi sallallahu alaihi wasallam pé àwọn kan akálàtì sahifatal mubaggada ìkan ti jẹ àwọn ìwé tán láwọn àgírí sí gan àfihàn bẹ́ẹ̀ makana min jawrin wa dhulmin dhahaba ìkan ti jẹ gbogbo òjòrò gbogbo àwọn àbòsí tí ń bẹ nínú terms and conditions náà ìkan ti jẹ gbogbo ẹ̀ wàbákíyà dhikru kama kọ̀dínkù ti bẹ inú tó ṣẹ́kù ń bí ojú bí tán ti dákọ̀ Ọlọ́run ọba lọ fàwájádùn dhaka ma kọ̀dínkọ́lá wọ́n dẹ̀ ṣí wò nígbà tí wọ́n ṣí wò ìtàn bá ń bẹ̀ ọ̀kọjá ń tà Nabi sallallahu alaihi wasallam sọ ṣàlàtíyàdùn bagidi wallahi samad akọ̀wé tán pè ní bagidi ọmọ amir tán ní ọwọ́ akọ agreement náà jọ náà àràtọ́lọ̀ ń dá ní pé kọ̀pẹ́ kò jìnà ọ jáde láyé ọwọ́ rẹ̀ paralyze pàápàá ni ọwọ́ tí fi kọ̀wé yẹn ọwọ́ yẹn jẹrà kú ni falabisu silaha fún maokorejo gbogbo àwọn mọ̀lẹ́bí ànábì tán ti sé mọ́lé fọ́dún 3 gbogbo náà wá jáde wọ́n wá free mi ṣe bẹ̀hẹ́n wà kánà dhaka limakaraju Ọlọ́run wá ṣe ìṣípayá fún wọn yẹn ń jọ́dún kẹwàá tá Nabi sallallahu alaihi wasallam ti ń jíṣẹ́ ìyẹn ṣẹlẹ̀ fi àmì àṣàrà tí ń bì gẹ ìrìmẹ́yìn gbogbo ọdún tí wọ́n lò ń bẹ̀ wọ́n ró ń jẹjẹ wákìlá kàánà mokóso hàn àmẹ́yìn àwọn onítàn kan sì sọ pé ọdún 2 wọ́n lò ń bẹ̀ èyí tí ń túmọ̀ sí pọ́dún kẹsàn-án tá Nabi sallallahu alaihi wasallam ti ń jíṣẹ́ ni wọ́n jáde nínú àhámọ́ tí wọ́n há wọn mọ́ lẹ́yìn tán jáde kọ̀pẹ́ kò jìnnà Abu Talib àbúrò bàbá Nabi sallallahu alaihi wasallam ẹ̀gbọ́n bàbá Nabi sallallahu alaihi wasallam tọ́tọ́ dàgbà ó ti rẹra wọn ní àwọn ìṣòro tó rí nígbà tí wọ́n wà nínú àhámọ́ yẹn náà ni ẹni tó jẹ́ tọ́lọ̀ fi ṣe sábàbí igi lọ́gbà mọ́ ní sómò ń bẹ lẹ́yìn rẹ̀ Nabi sallallahu alaihi wasallam kété tí wọ́n jáde nínú àhámọ́ yẹn iná l'Abu Talib gbé àárẹ̀ ó sì gbé àárẹ̀ yẹn kọ̀pẹ́ kò jìnnà rárá ńlọ jáde láyé Abu Talib ṣe bẹ́ẹ̀ ó kú ó ní ba'da khurujihim bi thuluthi amin lẹ́yìn tán jáde nínú àhámọ́ yẹn thuluthi amin kò kọjá ìdá méjì nínú ìdá mẹ́ta ọdún oṣù mẹ́jọ kọ́hùn wa thuluthi shaharin wa yawmin tamin wa thuluthi shaharin àtijọ́ 10 èyí tí ń jẹ́ kó máa jẹ́ 90 days
wa yawmin tamin àtijọ́ kan pẹ̀lú tí ń jẹ́ 91 gẹ́rẹ́gẹ́ 91 days lẹ́yìn tán jáde nínú àhámọ́ yẹn ní Abu Talib jáde láyé. Ó wá jẹ́ ìbànújẹ́ tó lágbára Ànábì sallallahu alaihi wasallam. Ẹ̀yin náà wo ipa tá ní bàbá yìí tí ń kóbọ̀ láti kékeré àti ìgbà tá Ànábì wá dà Ànábì Ọlọ́run ọba tán òun ní ṣe mọ́ ní sómọ́ ń bẹ lẹ́yìn rẹ̀ kò sí gba Islam. Ìwọ́n jẹ́ ìbànújẹ́ fún Ànábì sallallahu alaihi wasallam pé kí bàbá yìí ó ṣe Islam torí ẹni tí ó rèrí Ọlọ́run jẹ́ lẹ́ni tó bá ní la ilaha illallah lọ́rùn kò sírú dáadáa tíyẹn lè ṣe láyé tíyàn bá ti sin lọ́wọ́n ọba nìkan bí ó bá gbẹ̀san rẹ̀ ayé náà lọ́lọ́run ti fún. Ọlọ́run sọ ní Al-Qur'an pé alladhina kafaru gbogbo kèfèrí pápátá láì dẹ́ nìkan sí a'maluhum kasarabin mẹ́rí mú kèfèrí tí ó mọ náwó ó lè mọ tọrẹ àánú fáwọn aláìrí jẹ fáwọn aláìrí mú kọ́ dá charity ńláńlá kan lẹ̀ gbogbo ẹ̀ kasarabin ó dàbí à ń pè é náà ni tí ẹ bá ń travel lọ ní desert àbí lérí pápá kódà lérí highway gan mọ̀ wo kinní kan lọ́ọ̀kan yọ́ dàbí omi lórí títì mọ̀ wo yọ́ dàbí omi tí ilẹ̀ bá gbóná kíní tó dàbí omi yẹn ṣe mọ̀ pé ẹni tó ń gbẹ yahsabuhu dhama'anu ma'an Al-Qur'an ló wíbẹ̀ nu Suratu Nur ẹni tó ń gbẹ bá ń gbẹ yóò ṣe bó omi ní omi nìyẹn lọ́ọ̀kan yẹn àti débi omi. Hatta idha ja'ahu lam yajidhu shay'an fawajada Allaha 'indahu fawafahu hisabahu wallahu sari'ul hisab fawajada Allaha 'indahu tó bá débi omi yẹn pé máa mú Ọlọ́run ní ọba ń bẹ kò ní bómi ń bẹ yẹn ni pé yọ wá disappointed àṣepamọ́ kèfèrí nígbà kò sí lọ́wọ́ ọba tó tọ́ àmọ́ àwọn eléyìí níwà àwọn eléyìí ń tọrẹ àánú àwọn eléyìí ń tọ́jú ọmọ òrukàn gbogbo ẹ̀ pátápátá tí ó bá gbẹ̀sẹ̀ látàyè alẹ́ ní kó ní fèmù á fún lókìkí nídìí ẹ̀ afẹ́sàn ẹlẹ́sàn látàyè nù àbí ká ní kó mú kọ́ mọ́ rí rìtọ́nù kan lọ́nà kan sọ́nà kejì àbí kóun náà mọ́ lówó lọ́wọ́ sí àsán ẹlẹ́sàn látàyè nù iná àníyàn ẹ̀dá sọ́mọ́lá kejì á ní kọ́ mọ́ ní sí àbí ká ní káwọn ọmọ rẹ̀ ó ní láárí àti dá padà fún látàyè àmọ́ tó bá yẹ pé lálùkìyámọ̀ ó kọ́ mọ́ fọkàn sí kankan àmọ́ àwọn àfáà míì tún sọ pé Ọlọ́run tún lè ṣàánú lálùkìyámọ̀ yẹn náà kèfèrí tá à ń sọ yìí kèfèrí tó bá rí mẹ́sẹ̀gì Islam tí ó gbà ní o kìí ṣe kèfèrí tí bóyá mẹ́sẹ̀gì Ànábì sallallahu alaihi wasallam ọ̀dọ́dọ̀ rẹ̀ tó fi kú àbí kèfèrí tó yẹ sí pé Islam tó rí íméjì burúkú ni wọ́n gbé wá fún íméjì terrorism kò jó understand ẹ̀sìn yẹn títí tó fi jáde lọ bọ́lọ̀ wọ́n nírú àwọn ilé yẹn ẹ̀bí ìgbà pé kò rí Islam sójú tó fi kú náà ni àmọ́ wọ́n ṣe wáàsí fún wọ́n fọ̀rọ̀ Ọlọ́run hàn gbogbo ẹ̀ wà nítòsí ẹ̀ níkàáwọ́ ẹ̀ ọwọ́ àtàrí ọjọ́ yarí kankan ó sorí kankan lóhùn ní í ṣe Christianity wọ́n bí òun sí ẹ̀sìn aláwọ̀ yìí wọ́n bí òun sí ìṣẹ̀ṣe yìí lòun wọ́n máa ṣe lọ wọ́n nírú wọn ni à ń sọ. àmọ́ àwọn àfáà mi ní ṣẹ́rẹ́ ni tó bá tún rí mẹ́sẹ̀gì Islam náà tí ó gbọ́ ó ṣe sọ pé bá dijọ́ àlùkìyámọ̀ níbi táànù Ọlọ́run pọ̀ dé nínú ìyà náà ni ó wà o àmọ́ ìyà rẹ̀ lè fúyẹ́ sí ti àwọn ẹgbẹ́ rẹ̀ gbogbo ayé ṣe rere tọ́ra Abu Talib yìí Ànábì gbìyànjú sallallahu alaihi wasallam pé kí gbogbo wàhálà yẹn má jẹ lásán ó gba Ànábì lólódodo ló fi yọ̀ǹda fọ́mọ ẹ̀ ọmọ bíbí inú ẹ̀ Ali kí mọ̀ tẹ̀lé mọ̀ ṣe tiẹ̀ kò sọ fún Ali rí pé kí ló tó ń tẹ̀lé kò sì sọ fún Jafar ọmọ bíbí inú ẹ̀ náà Jafar pé mọ̀ tẹ̀lé wọn tó fi mọ́ yàwó ẹ̀ ó wà náà àkọ́kọ́ tó kọ́ gba Islam so gbogbo tó ní ti di ti Islam kí ló dé tóun nìkan wá ṣe wọ́n nígbà tó wá fẹ́ kú tó wà lérí gbogbo wọn ti rí pé àárẹ̀ ògbóni yóò bá lọ Abu Jali dúró sí lẹ́gbẹ̀ẹ́ ni pé bọ̀dá ṣe Muhammad lẹ́wà tẹ̀lé tẹ́ fi jáde láyé tẹ́ bá mọ̀ ṣe bẹ́ẹ̀ orúkọ yín ọmọ bàjẹ́ ìdọ̀tí mọ̀ lọ jẹ́ fún yín pé ó fẹ̀sìn bàbá rẹ̀ lẹ̀ ọmọ tó dàgbà lọ padà tẹ̀lé kú tó bá fi gbọ́ bẹ́ẹ̀ yóò tún wojú Ànábì Abu Jali ti wí tiẹ̀ Ànábì ọmọ á ní ya am ẹ̀gbọ́n bàbá mi ó sì kàn sọ la ilaha illallah tó bá sọ bẹ́ẹ̀ máa fi béèrè ń tọ́pọ̀ wájú Ọlọ́run ọba fún ọ kàn wí jáde yóò tún ní aládé ní Abdul Muttalib ìdí ẹ̀sìn bàbá mi Abdul Muttalib máa wá nígbà tó yá Ànábì tún lódà kí ni mo ní owí gan pé kó tiẹ̀ ní òkè láìláìláò ló ní wí àmọ́ ní wí ẹ kó ti wí náà nù ó ní tí mo ní tó ní wí yẹn náà ní wí wọ́n níbẹ̀ ní ti ń kọrin pé wà lákọ́dá alimtu mo mọ̀ ó dẹ̀ dá mi lójú bí anadina Muhammadin pé ẹ̀sìn tí Muhammad mú wáyé min khairi adiyanil bariyati dina
ẹ̀sìn tó dáa jù láyé ni àmọ́ láwọ́lá malamata tí è bá ṣe nítorí èébú àwòyíta sábàtín àbí kan máa sọ̀rọ̀ mi láì dáa pọ̀ ọmọ tí mo tọ́ dàgbà náà mo padà tẹ̀lé kú mo fi bàbá mi lẹ̀ mo fẹ́ sin rẹ̀ lẹ̀ ọmọ tó mo tọ́ dàgbà mo padà wá ń tẹ̀lé yìí fẹ́ kán bà mí ló kọjẹ́ ni láwájà àdìta ni sàmúhání ilẹ̀ mo bí iná kò sí ti ń dí mi lọ́wọ́ àti gbẹ̀sìn rẹ̀ ọlọ́run tóbi o kíní yẹn dẹ́rù bà yẹn pé ẹni tọ́lọ́run bá fẹ́ fi mọ̀nà ni Ànábì wa sojú kòkòrò ń bẹ lọ́lọ́run ti fọ̀rọ̀ ránṣẹ́ sí pé innaka la tahdi man ahbabta kìí ṣe ẹni tó bá láìkì lọ́mọ distribute Islam fún àwa là ń distribute ẹ̀ àwa là ń fi yàn mọ̀nà akànrẹ́ ń ṣe lásán ni ẹni tó nífẹ̀ẹ́ lè mọ́ mọ̀nà tó fẹ́ kí mẹ́sẹ̀jì yọ kó jèrè iṣẹ́ rẹ̀ ó lè má jẹ́ ó lè má rere ẹ̀jẹ̀ ó lè jẹ́ ara àta ní ọ̀dọ̀ mẹ́sẹ̀jì àfa ìyàwó rẹ̀ lè má gbọ́ ọmọ rẹ̀ lè má gbà á torí ẹni abakọ oríire kìí ṣàfà ní ó determine ta ní oṣù oríire lára wọn ọmọ yóò ní lálùbáríkà rárá ọwọ́ rẹ̀ kọ́ lálùbáríkà wa tálùbáríkà bá ń bẹ lọ́wọ́ àwọn àfáà ní àwọn ọmọ wọn ni wọ́n bá mọ́ fún jù kálùkù monopolize ẹni kò sálùbáríkà àfáà kan tó kọ́ àlùbáríkà sápò sí tó ń gán bá ní kò ní fẹ́ distribute ẹ̀ ó ní lálùbáríkà má halẹ̀ mọ́ wa táníyàn wa bá dáa tá a bá ṣe ń tó yẹ á lálùbáríkà kódà àfáà gan ọba mọ́ fẹ́ àfáà ò bá sì wá fẹ́ kọ́mọ káwọn ọmọ kí wọ́n lálùbáríkà kányàn ju tọ́lọ́mbá nínú níyàn wọn níyàn ọlọ́run ní distribute ẹ̀ ọlọ́run sọ fún Ànábì pé innaka la tahdi man ahbabta kìí ṣe bọ́ bá ti fẹ́ náà lọ́mọ distribute ìmọ̀nà ẹ̀wò Abu Talib ẹ̀wò bó ṣe jìyà nítorí Ànábì ẹ̀wò bó ṣe fi bí panú fọ́dún mẹ́ta tán ṣe mọ́lé nítorí Ànábì sallallahu alayhi wa sallam nígbẹ̀yìn kò padà gba la ilaha illallah sẹ́nu ọlọ́run fi yẹn ṣe wáàsí fún gbogbo wa pé Ànábì kò ní páwà mo fẹ́ sọ̀yàn dolóríire kò ní páwà pé mo fẹ́ nìkan gbọdọ̀ sórí ibú ọlọ́run ní ṣe é laysa laka minal amri shay ọlọ́run tún làmọ́lẹ̀ fún Ànábì bí kanú al-Qur'an ni pé àní kò sọ̀rọ̀ lọ́wọ́ ẹ ọwọ́ mi lọ́wọ́ ẹni tó bá wùn mí máa foríjìn ẹni tó bá wùn mí máa jẹ níyà ìwọ kàn lè bẹ̀ mí ó lè bá wọn bẹ̀ mí ẹ tí n bá fẹ́ máa gbọ́ tí n bá fẹ́ mo lè má gbọ́ ọlọ́run mọ́ṣẹ́ àkẹwà kó ṣàánú wa o bí Abu Talib ṣe ṣe tí ó fi jáde ní ayé nù kí kálukú mẹ́kọ̀ọ́ ń bẹ̀ pé ìmọ̀ ṣúgbà orúkọ àtòkìkí káyé mọ́ sọ mí lẹ́nu káyé mọ́ bú mi lọ́tẹnumọ́ kí la yọ́ mọ́ wá sọ ń pa mi àwọn nǹkan mí ń bẹ tẹ́ tá a mọ̀ lódodo tá a mọ̀ lóòótọ́ tá a mọ̀ ní tó yẹ ká ṣe in tí ò jẹ́ kẹ́lòmí ò ṣe ni pé kí la yọ́ mọ́ wá sọ ń pa mi kí la yọ́ sọ ń pa mi ló dé sí number 1 kò wo kí lọ́lọ́run sọ ń pa òun priority wa ń dodo gbà ọlọ́run ni kì í ṣe ayé kí làwọn èèyàn wà sọ kí làwọn èèyàn wà rò fi ń táwọn èèyàn bá fẹ́ rò kalẹ̀ fi ń táwọn èèyàn bá fẹ́ sọ kalẹ̀ kí lọ́lọ́run fẹ́ sọ kí ni ó tẹ́ ọlọ́run ọba lọ́rùn òun ni kò fi ṣe number 1 kò bá mọ́ tẹ́ aráyé lọ́rùn ọ̀rọ̀ tó sọ tí gbogbo èèyàn ó ṣe hey tó bá ti tọ́lọ́run lọ́rùn mọ́ wọ̀rí idha sahha minkal wudd tí fi ọlọ́run ọba lérí rẹ bá ti dájú falkullu hayyinun gbogbo tí ń bẹ láyé pápá ló fúyẹ́ torí wa kullu alladhi fawqa turabi turabun gbogbo tí ń bẹ lérí yẹ̀pẹ̀ náà ni ó padà tán ìṣẹ̀ṣe tí Abu Talib mójútó ń jọ náà ń pé ìṣẹ̀ṣe àti wá gbọ́ ìlànà àwọn bàbá tó wí tó fi jáde láyé ìlànà àwọn bàbá yẹn wá dà mọ́lé nísìn ó ti parẹ́ ká ló so okùn rẹ̀ mọ́tọ̀dọ̀ ọlọ́run jọ náà ni kò bá ṣẹ́kù yọ̀rọ̀ wa lọ́rùn láti ṣe rahimahullah yọ̀rọ̀ wa lọ́rùn gbà tá a kí ó dọ́dọ̀ rẹ̀ nísìn láti ṣe radiyallahu ta'ala anhu pé kọ́lọ́n bá yọ́nú sí àmọ́ kò fún wa láǹfààní bẹ́ẹ̀ tòun ti bẹ́ẹ̀ náà wá rèé Al-Abbas àbúrò bàbá Ànábì sallallahu alaihi wasallam wá gbẹ̀gbà wá pé òun béèrè lọ́wọ́ Ànábì pé amúkà àbúrò bàbá rẹ̀ ó ṣe wàhálà púpọ̀ ó fìtínà púpọ̀ lérí bẹ́sìn yìí ṣe dúró ṣé kò wá ní rere kan jẹ́ ni wọ́n ní Ànábì sallallahu alaihi wasallam ní wajadtuhu fi ghamarati minan nar wọ́n fi hàn mí nínú ibì kan nínú náà wọ́n mú mi rí àyè kan tí ó wà nínú náà fa kharajtuhu ila dhahdah mo wá mú jáde ńbẹ̀ sí dhahdah ìrí mú jáde kúrò nínú náà o àmọ́ Ọlọ́run fún mi láǹfààní àti rí mú jáde sí ibì kan tí iná rí ò tó nǹkan wọ́n ní iná kan ni tí ó kàn mú yẹn débi kókósẹ̀ lásán bí gìgísẹ̀ iná rí ọkọ̀ iná tí ń ra kọ̀kọ́já bẹ̀ àmọ́ nínà náà lágbára débi pé tó bá ra yẹn dé lẹ́nu ibi tó ti ra yẹn ọ̀pọ̀ ló sì mọ́ hó wọ́n lẹ́nu ibi tó easy jù nínú náà tí a fi sínú àmọ́ ọ̀rọ̀ Ọlọ́run ọba ṣe pé ẹni tí ó bá sin lọ́wọ́ wọ̀ náà àmọ́ tòun ti bẹ́ẹ̀ ó tún rí kẹ́ nínú náà èyí tí ń túmọ̀ sí pé ẹni tí ó bá sin lọ́hùn tá a sọ lẹ́ẹ̀kan
tí ó gba mẹ́sẹ̀jì Islam tó bá gbáyé sí àwọn dáadáa mi ó lè rí kẹ́ nínú ìyà náà àmọ́ ìtumọ̀ kẹ́yẹ̀ ní pé a ṣe ìyà rẹ̀ ní fúfúyẹ́ sí tàwọn ẹgbẹ́ rẹ̀ wallahu a'lam. bí ọ̀rọ̀ Abu Talib ṣe jẹ́nu nígbà tó ń kú tán siqa Abu Talib lilhimami thumma thalathatal ayyami lẹ́yìn ìjọ́ mẹ́ta tí Abu Talib jáde láyé ìjọ́ mẹ́ta péré tínú ànábì ń bàjẹ́ ìpégi lọ́dọ̀ àwọn ẹni tọ́lọ̀ fi ṣẹ̀ràn lọ́wọ́ òun yóò tún wá kú kò túrí ìsìláàmù ìgbà tí yẹn ń jẹ́ bànújẹ́ tó jùlọ. in batuni mautu Khadijata rida falam yehun ala rasuli fakidu dhaini wa hazin. níyàwá ìyá àgbà ni tó dúró tà ànábì pẹ̀lú owó rẹ̀ pẹ̀lú ìmánì rẹ̀ tó kọ́kọ́ gbà fún ànábì sallallahu alaihi wasallam Khadija ìjọ́ kẹta t'Abu Talib jáde láyé ní Khadija náà bá tún kú kò wá easy fún ànábì sallallahu alaihi wasallam láti mú ma ìbànújẹ́ yẹn pọ̀ ní pé wọ́n ń pọdún náà ní amul huzn ọdún ìbànújẹ́ táwọn igi lọ́gbà rẹ̀ gbòǹgbò méjì Abu Talib àti Khadija wọ́n jáde láyé láàrin ìjọ́ mẹ́ta síra wọn níbẹ̀ láti mọ tẹ̀síwájú pẹ̀lú ògùn ọlọ́run ṣàbùn alálùbáríkà ànábì sallallahu alaihi wasallam bá wa yọ́nú sí bá wa kẹ́ bá wa lékún kẹ́ ìgẹ̀ fún àti gbogbo àwọn ànábì ọlọ́run ọba jẹ́ káwa náà wá rí yọ́nú gbà láti bí yọ́nú ànábì járí kẹ́ gbà láti bí kẹ́ ànábì járí àlùbáríkà gbà láti bí àlùbáríkà rẹ̀ jáwà náà tí ó sì pẹ́ tó bá dijọ́ kan Allahumma salli ala sayyidina Muhammadin salatan tunajjina biha min jami'il ahwali wal afat wa taqdi lana biha jami'al hajat wa tutahhiruna biha min jami'is sayyi'at wa tarfa'una biha 'indaka 'ala ad-darajat wa tuballighuna biha aqsa al-ghayat من جميع الخيرات في الحياة وبعد الممات سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.